أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم يا مؤنس القلوب ويا ساتر العيوب ويا كاشف الكروب ويا غافر الذنوب ويا عالم الغيوب ويا مبلغ الأمل المطلوب قد علمت ما كان من مسالتي ورغبتي واعتذاري في خلوتي واستقالتي من ذلتي وتنصلي من خطيئتي وأنت اللهم تعلم همتي والمطلع على نيتي والعالم بطويتي ومالك رقبتي والآخذ بناصيتي وغايتي في طلبتي ورجائي عند شدتي ومؤنسي في وحدتي وراحم عبرتي ومقيل عثرتي ومجيب دعوتي فإن كنت قصرت عما أمرتني وركبت إلى ما عنه نهيتني فبحلمك حملتني وبسترك سترتني فبأي لسان أذكرك وعلى أي نعمك أشكرك ضاق بكثرتها ذرعي فيا أكرم الأكرمين فيا أكرم الأكرمين ومنتهى غاية الطالبين ومالك يوم الدين الذي يعلم ما أخفي في الضمير ويدبر أمر الصغير والكبير في السماوات والأرض لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. A dá ọpẹ́ fún Ọlọ́run ọba tó mọ nǹkan ṣe tí ò ní ṣìṣe láéláé, ọba tó ṣẹ̀dá wa, ọba tí mójútó wa, ọba tó fọ̀nà ìsìláàmù mọ̀ wá. Adúpẹ́ 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 adúpẹ́, ọpẹ́ wo lè tán lọ́dọ̀ Ọlọ́run. Atọrọ kí Ọlọ́run, atọrọ àánú Ọlọ́run fánàbí Muhammadu, olólùfẹ́ Ọlọ́run tó jùlọ, aṣáájú gbogbo ẹni Ọlọ́run ránṣẹ́, ànábì tọ́lọ́run fi kẹ́ wa, ànábì tọ́lọ́run fi ṣàánú wa. Tóní laqad manna Allahu ala al-mu'minina idh ba'atha fihim rasulan. Ọlọ́run ní mo ti ṣẹ̀yìn mùmínì lóore ńláńlá nígbà tí mo gbé òjíṣẹ́ pàtàkì dìde sí yín tí ń ṣe Muhammadu, ọba tó ṣe wá lọ́mọlẹ́yìn ànábì, kó má yọ wá kúrò lẹ́yìn rẹ̀, kó má yọ wá kúrò nínú Islam, kó má yọ wá kúrò nínú ìmọ́lẹ̀ súnnà ànábì. Ìkẹ́ Ọlọ́run kó bá ànábì, kó bá gbogbo àwọn ànábì Ọlọ́run, kó bá gbogbo àwọn ẹni rere, kó bá àwọn àfáà wa, kó bá àwọn òbí wa, kó bá gbogbo ẹni tí ń fẹ́ tiwa nítorí Ọlọ́run nínú ọkùnrin nínú
obìnrin akira wa bá ti ń dé sí orí ètò tafsiru wa tafsiru suratu Hud à ń kíra wa káàbọ̀ ọlọ́njà máa bá níbi tó lérè gbogbo ń tà náà bẹ̀rẹ̀ látòrí àsìkò àtowó tá a fi ń ra dátà tá a fi ń wo tafsiri náà ọlọ́mọdé àmọ́ ibi tá a ti mú kọ́ máa pọ̀ sí ń bẹ̀ ọlá la ilaha illallah ọlá albarka tọ́lọ́n ṣe fún ànábì ọlá àfẹ́ tọ́lọ́n ní sá ànábì ibi tá a kékéwú náà dé òun níbi iṣẹ́ ọlọ́run tá ànábì Ṣuaibu jẹ́ fáwọn èèyàn rẹ̀ nígbà tí wọn ò fẹ́ gbọ́ tí ń pè ẹ má ṣe iyèméjì ẹ má ṣe rí ibú lára mi wa ya qawmi la yajrimannakum shiqaqi an yusibakum mithlu ma asaba qawma Nuhin ìyàtọ̀ jẹrú àwọn ìjọ tànábì Nuhu ẹ má tara ìgbọràn àtàfojúdi jẹ́kírú ìyàbí ọjẹ́ yìí náà aw qawma Hudin irú ìyàtọ̀ jẹ àwọn ìjọ Hudu ẹgbẹ́ òun náà ẹ̀ o aw qawma Salihin àbírú ìyàtọ̀ jẹ àwọn ìjọ Salihu wa ma qawmu Lutin minkum biba'id àwọn ìjọ Lutu ìyàtọ̀ jẹ àwọn náà ò tí ì pẹ́ ẹ tara àṣánà kíyèsí ogun ẹ fi tí wọn kọ́gbọ́n ọ̀hání wastaghfiru rabbakum thumma tubu ilayhi inna rabbi rahimun wadud. قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهتك لرجمناك وما أنت علينا بعزيز قال يا قوم رهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغنوا فيها ألا بعدا لمدين كما بعدت ثمود. النبي شعيب عليه الصلاة والسلام ó ní wastaghfiru rabbakum ẹ̀yin èèyàn mi ẹ tọrọ àforíjìn ẹ wá àforíjìn lọ́dọ̀ ọba yín ẹ padà sọ́dọ̀ ọba tó dá yín ọba tó dá yín ṣe tán àti gbà yín lẹ́rú kò sí bẹ́ṣẹ̀ ẹrú ṣe lè pọ̀ tó kò sí bẹ́ṣẹ̀ àtàṣìṣe ṣe lè ka ẹrú láyà tó pé mo ti ṣẹ̀ lọ́wọ́n ọba jìnnà mo ti ṣàbòsí jìnnà a ní láti fọkàn sọ́dọ̀ Ọlọ́run a ní láti fi ìran kan wá sọ́dọ̀ Ọlọ́run ìpè gàfárù ni aláforíjìn ni gàfúrù ni ọba alámójúkúrò ni àfúwù ni ọba tí yáfi ẹrú ni gáfìrù ni ọba tó lè foríjìn ni gbogbo ìgbà lọ́lọ́run pé gbogbo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ẹ tọrọ àforíjìn kó tó pẹ́ jù nítorí nígbà tí wọ́n máa tilẹ̀kùn táúbà ọmọ kò sí wípé ìyẹn lè túbá ó nígbà tí mọ́ expire tí táúbà ò ní wúlò mọ́ indal gargara nígbà tí ìyẹn bá ti fẹ́ lọ bọ́lọ́wọ́n ọba títí ń pọ̀ kàkà kú tútúbá tí ìyẹn bá túbá nígbà náà pé mo fẹ́ yí padà tó ti ń rí ikú lọ́ọ̀kan tí kú ti dájú
tó bá dìgbà náà tútúbà ò wúlò mọ́ kò ṣàǹfààní mọ́. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pé gbogbo ẹni tó bá túbá mo ṣe tán àti gbà wọ́n nínú súrátù nìsà. Ọlọ́run ní innama tawbatu mo fẹ́ wọ àyà náà nínú súrátù nìsà around àyà 30. توني حتى إذا جاء أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار. Ọlọ́run ní àwọn tí ń gba tútúbà wọn àwọn làwọn tó jẹ́ sí pé innama tawbatu ala Allahi lilladhina ya'maluna su'a bi jahalatin. Àwọn tọ́lọ́run gba túbà lọ́wọ́ wọn òun làwọn tó jẹ́ sí pé ya'maluna su' wọ́n hùwà abú wọ́n hùwà tí ò dáa wọ́n ṣàṣìṣe bi jahalatin níjọ́ tọ́rọ̀ òye wọn. Thumma yatubuna min qaribin kò wá pẹ́ kó jìnnà wọ́n tètè túbá. Àwọn àfọ̀n tafsiri oní min qaribin tọ́lọ̀ ń wí ń bẹ̀. Ad-dunya kulluha qarib. Ad-dunya kulluha qarib. Látijọ́ tí wọ́n ti bí yẹn sáyé tí yẹn bá bẹ̀rẹ̀ àṣìṣe tó bẹ̀rẹ̀ ìwẹ̀ ẹ̀ṣẹ̀ látijọ́ náà tó yẹ pé inú ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ni wọ́n bí sí tó wá fi gbogbo ayé rẹ̀ ṣàṣìṣe fá títí. Ọwọ́ àkè ní kọ̀lá tí ó fàyè lẹ̀ gbogbo tó lò yẹn pátápátá nínú ayé kò bá jẹ́ 70 kò bá jẹ́ 80 gbogbo ẹ̀mí ń kọ̀rí ibi ní kò pẹ́ kò jìnnà ó tètè padà náà ni lópin ìgbà tó bá rí ibi padà kó tó pọ̀ kàkà kú gbogbo tó fi ṣe lọ́hùn pátápátá Ọlọ́run rẹ́dí àti foríjìn. fa ulaika yatubullahu alayhim Ọlọ́run lóhun àwọn ìwọ̀n yẹn lòun ọgbà tútúbà wọn. wa kana Allahu aliman hakima ọba onímọ̀ lọ́lọ́run ọba tó máa ti ń ṣe ni. walaysati tawbatu lilladhina ya'maluna sayyi'ati àwọn tá ní wọ́n túbá tá gbà tútúbà wọn kìí ṣe àwọn tán ń ṣiṣẹ́ bí títí hatta idha hadara ahadahumul mautu títí kú fi wá dé tó fi wá rárí dájú pé ikú rẹ̀ ó ti ṣúọ̀ qala inni tubtu al-an yóò máa sọ pé mo fẹ́ túbá báyìí. wala alladhina yamutuna wa hum kuffar abẹ́ni tó tiẹ̀ wá kún kèfèrí irú àwọn bẹ́ẹ̀ Ọlọ́run ní máa jẹ wọ́n níyà mi ò ní gbà tútúbà wọn. ajá sí pé gbogbo lifespan ọmọ ènìyàn pàápàá láti bẹ̀rẹ̀ dé parí opportunity tauba ń bẹ́ẹ̀ opportunity fún ọ láti lè jáwọ́ ń bí ẹ̀ṣẹ̀ láti lè jáwọ́ ń bí ìjẹkújẹ àbí sọkúsọ àbí owó haramu àbí ṣe haramu ìwà jàmbá ìwà arọ́ àti kásọmọlàkejì lábòsí gbogbo tí wọn náà ti mọ̀ láìdá tó ń ṣe fáwọn ẹ̀dọ́ Ọlọ́run ọba tó ń ṣe fúnra rẹ̀ tó ń ṣe sọ́lọ́run ọba àfi ká tètè jáwọ́. Gbogbo àwọn ànábì Ọlọ́run pátá ni wọ́n á jíṣẹ́ tauba. Rí pé tẹ́ bá kíyèsí láti bẹ̀rẹ̀ súrátù Hud nígbà tá a ti bẹ̀rẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam àyà kejì tó sì kejì tó bẹ̀rẹ̀ súrátù Hud ẹ tọrọ àforíjì náà ní bẹ́ẹ̀ ẹ tọrọ àforíjì ẹ túbà gbogbo ẹ̀ṣẹ̀ yín ànábì Muhammad sallallahu alayhi wa sallam jẹ́ níṣẹ́. Ọlọ́run ní sọ fún wọn pé wa anistaghfiru rabbakum jíṣẹ́ fáwọn ará Mẹ́kà pé kí wọ́n tọrọ àforíjì lọ́wọ́ ọba wọn thumma tubu ilayhi kan túbà yumati'kum mata'an hasanan ila ajalin musamman wa yu'ti kulla dhi fadlin fadlahu wa in tawallaw fa inni akhafu alaykum adhaba yawmin kabir. Gbàtà Nábì Nuhu alayhi salatu wassalamu náà ń jíṣẹ́ tọ́lọ́run tún pìtàn tòun náà fún wa nínú súrátù Hud bákan náà tẹ́ ẹ̀ bá gbàgbé òun náà jíṣẹ́ fáwọn èèyàn rẹ̀ àmọ́ bí tó ti ní wọ́n tọrọ àforíjì inú súrátù Nuhu lọ́lọ́run ti sọ eléyìí tóní wa qultu astaghfiru rabbakum innahu kana ghaffara yursili samaa alaykum midrara wa yumdidukum bi amwalin wa banina ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. àmọ́ nínú súrátù Hud Ànábì Nuhu fún rẹ̀ náà túbá ó tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run ọba nígbà tí ń question Ọlọ́run ọba pé èé ṣe tọrọ ọmọ mi wá rí báyìí. ẹ má gbàgbé pa sọ pé ọmọ rẹ̀ Ọlọ́run parẹ́ pẹ̀lú àwọn kèfèrí lẹ́yìn tọ́lọ́run ti kọ́kọ́ sọ fún un tó ṣe ládéhùn fún pé màá kó ẹ là màá sì kó gbogbo àwọn tiẹ̀ là.
ó wá jẹ́ ọmọ fọkàn sí pé nínú àwọn tiẹ̀ lọ́mọ níwà èyí ṣe tọ́mọ níwà parẹ́ ó wá ń béèrè lọ́dọ̀ Ọlọ́run ọba pé inna ibni min ahli ọmọ mi nínú ara ilé mi tó ní okòó lálòun náà wà inna wa'daka al-haq Ọlọ́run ò sì ní ṣàdéhùn kádéhùn rẹ̀ ó wá fẹ́ẹ̀lì ń sọ bẹ́ẹ̀ fọlọ́run gbàtọ́lọ́run wá ní kì í ṣara ilé rẹ̀ sì mọ́ ṣe bíi aláìmọ̀kan mọ́ rìpíìtì tó ṣe yẹn mọ́ qala rabbi inni a'udhu bika an as'alaka ma laysa li bihi ilmun òun náà tọrọ àforíjì oní Ọlọ́run ọba o mo wáṣọ lọ́dọ̀ rẹ̀ kí n máa kúrì rẹ̀ lérí ní tó bá ṣe wa illa taghfirli wa tarhamuni tí Ọlọ́run ọba foríjì mi kó tètè kẹ́mi akun minal khasirina máa padà ṣègbé tó bá bá ànábì Ọlọ́run ànábì Nuhu alayhi salatu wassalam máa tọrọ àforíjì Ọlọ́run máa tọrọ ìyáfi Ọlọ́run ọba èyí ṣe tèmi rẹ̀ náà ní dún ní istighfar tá a ní sọ di ọ̀kánkódùn pé nínú àzíkìrí tó gbọ́dọ̀ ṣe lójúmọ́ astaghfirullah gbọ́dọ̀ jáǹbẹ̀ èyí tó máa wí tọkàntọkàn tí ẹ̀mí rẹ̀ ó sì máa túbà gbogbo ẹ̀ṣẹ̀ tí ọba ti ṣe. Ànábì Hud alayhi salatu wassalam níjọ́ tóun náà ń jíṣẹ́ fún àwọn adàlùlá òun náà jẹ́ ẹmọ́ṣẹ́ fún wọn tó ń sọ fún wọn pé ya qawmi istaghfiru rabbakum thumma tubu ilayhi yursili samaa alaykum midrara wa yazidikum quwwatan ila quwwatikum wala tatawallaw mujrimin. Ànábì Hud alayhi salatu wassalam òun náà sọ fáwọn èèyàn rẹ̀ pé Ọlọ́run ní kẹ́ tọrọ àforíjìn Ọlọ́run rẹ̀ dí àti gbà yín lẹ́rú Ọlọ́run má ṣe àforíjìn gbogbo wa. Ànábì Sọ́líhù ńkọ́ nígbà tá a tún pìtàn débi ìtàn tiẹ̀ náà òun náà tún sọ fáwọn èèyàn rẹ̀ wípé fastaghfiru thumma tubu ilayhi inna rabbi qaribun mujib. Ó di mẹ́rin Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kejì Ànábì Nuh ẹlẹ́ẹ̀kẹta Ànábì Hud ẹlẹ́ẹ̀kẹrin Ànábì Sọ́líhù tànábì Ṣuaibu wà lákéde yìí àwọn ànábì márààrún nínú súrà kan yìí náà àwọn márààrún pa àṣẹ pé káwọn èèyàn wọn tọrọ àforíjìn ìyẹn ń júwe pàtàkì istighfar kíyàn tọrọ àforíjìn kẹrù ọmọ pẹ́ńtà tí ó fi padà wọlé torí ẹnìkan ọba ikú dá ìgbà ẹnìkan ọba títán dágbà kò sígbà tọ́lọ́run lè sọ pé mo fẹ́ mẹ́rù mi sọ́dọ̀ abẹ́lọ́run ọba kọjá aláṣepẹ́ gbogbo àṣìṣe wa kọ́lọ́run ó forí rẹ̀ jìn wá foríjìn wa Ọlọ́run àtúbà foríjìn wa Ọlọ́run àtúbà ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ tá a rò pó kéré àtẹ̀yí tá a ṣẹ̀ tá a mọ̀ pó tóbi ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ Allah foríjìn wa Ọlọ́run àtúbà. Àfáàgbà Ibn Qayyim al-Jawziyya nínú tírà rẹ̀ tó gbajúmọ̀ tírà tó pè ní Al-Fawaid tó kó àwọn ọ̀rọ̀ ọgbọ́n àtọ̀rọ̀ òye àtọ̀rọ̀ wáàsí tó pọ̀ síbẹ̀ níbẹ̀ ló ti sọ àwọn àǹfààní tí ń bẹ ń bí kíyàn ó tètè túbá pé tó bá fẹ́ jáwọ́ ń bí ẹ̀ṣẹ̀ o pé mo máa ń ṣẹ̀ṣẹ̀ báyìí ó yé mi àtọ́lọ́hun àwọn èèyàn mọ̀ mí mọ̀ mo máa ń ṣẹ̀ṣẹ̀ báyìí àwọn èèyàn mọ̀ mí mọ̀ ẹni tí ń mutí ẹni tí ń jalè ẹni tí ń ṣe ṣìnà ẹni tí ń purọ́ ẹni tí ń ṣe jàǹbá ẹni tí ìbanilórúkọjẹ́ gbogbo orú rẹ̀ ẹ̀ṣẹ̀ pátápátá kódà fáàrí ẹ̀ṣẹ̀ ni ìgbéraga ẹ̀ṣẹ̀ ni ahun ṣíṣe ẹ̀ṣẹ̀ ni ẹ̀gàn pípa ẹ̀ṣẹ̀ ni gbogbo orú rẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọn náà máa gbọ́n bí wá sí gbogbo ìgbà pé wọ́n ní kódà tó sì máa ń pọ̀ṣẹ̀ mọ́ ọ̀la. Ibn Qayyim al-Jawziyya ní bẹ́yẹn bá túbà rẹ̀ tíyẹn sọ fọlọ́n pé òun ò ṣe mọ́ àwọn àǹfààní wọ̀nyí wà fún tọ̀hún látàyé kó tó dal kìyàmọ̀. Alákọ̀ọ́kọ́ àǹfààní ni pé iqamatul muru'ah wa sawnul 'ard ẹni tó bá lóun ò ṣẹ̀ṣẹ̀ mọ́ ẹni bá lóun fẹ́ padà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba òun fẹ́ dẹni olúwa kó tó pẹ́ jù iqamatul muru'ah Ọlọ́run ó tún ọmọlúwàbí ẹ̀ ṣe yóò lórúkọ rere láyé ayé ò rí wò lẹ́ni re ẹ̀mí àwọn ará yóò balẹ̀ sí pé lágbájá kò ti ṣe bí ṣe ń ṣe tẹ́lẹ̀ mọ́ ó ti yí padà ó ti dẹni rere ọ̀wọ̀ yẹn máa wà fún orúkọ rẹ̀ ó sì dá láwùjọ ṣẹlẹ́ṣẹ̀ sóko ẹlẹ́ṣẹ̀ máa dáa ni sáwọn ọmọ tó bá bí ṣé wọ́n máa lè fi orúkọ rẹ̀ proud láwùjọ nípa èmi lọ́mọ lágbájá báyìí tí máa jalè ọ̀gá ọlọ́ṣà tí ń bẹ ládùúgbò báyìí èmi lọ́mọ rẹ̀ sọ́mọ ẹnìkan máa fi irú ẹ̀ proud àmọ́ tó bá túbá tó bá tètè padà sọ́dọ̀ Ọlọ́run ìyá tí ń ṣaṣẹ́wó ìyá tí ń tọ́tí inú àwọn ọmọ rẹ̀ ó dùn ó lò ó kọ rere tó fi ilẹ̀ sáyé kó tiẹ̀ tó dijú àlùkìyámọ̀ tọ́lọ́run san lẹ́san rẹ̀. Ibn Qayyim tún ní nínú àǹfààní tí ń bẹ ń bí kí wọ́n tètè padà sọ́dọ̀ Ọlọ́run kó túbá òun ni siyanatul mal
alladhi ja'alahu Allahu qiwaman li masalihi dunya wal akhirah òun ní pé property rẹ̀ àti ntọ́lọ̀ ń ṣe fún ọ nínú ọrọ̀ ajé tó kó lé ọ lọ́wọ́ ó ṣùgbà rẹ̀ ní tó bá túbá owó lọ́lọ́run fún ọ tó ná tó fi rí bí mutí owó lọ́lọ́run fún ọ tí ọ̀fẹ́ lomi iná lọ́ná tó fi rí bí ṣe ṣìná owó lọ́lọ́run fún ọ tí ọ̀fẹ́ lomi ńlọ́ná tó fi ń ṣe dúdú ìbàjẹ́ tó ń ṣe síyánà ni fún owó tọ́lọ́run fún ọ ó ṣùgbà rẹ̀ ní kúrò níbi ìparun torí owó tíyẹn bá ná síbi ìbínú ọlọ́run èèyàn expose owó náà sí parun. Ibn Qayyim ní nínú àǹfààní tó tún jẹ àtèrè tó jẹ tó bá tètè túbá tó mẹ̀ṣẹ̀lẹ́sẹ̀ òun ni mahabbatul khalqi ó jèrè ọkàn àwọn ẹ̀dá èyí tó ń wẹ́ yọnú káàkiri wọ́n sá mójútó istighfaru kọ́ ọmọ ṣe táwọn bá ń gbogbo gbà ẹni bá ń tú bẹ́ẹ̀ ṣẹ̀ yóò mọ̀ rí yọnú àwọn ẹ̀dá ọlọ́run wọn mọ̀ nífẹ̀ẹ́ èèyàn mọ̀ nífẹ̀ẹ́ kódà ẹranko nífẹ̀ẹ́ nítorí àwọn ẹranko a máa bọ́ mi ènìyàn tọrọ àforíjì wọn a sì máa nífẹ̀ẹ́ gbogbo ẹni rí àwọn ẹranko èyí tó fẹsẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ nínú hadith anabi sallallahu alayhi wa sallam ẹni bá ń wá mímọ̀ lọ anabi ní kódà hitanul bahar àwọn ẹja tí ń bẹnu odò wọn máa tọrọ àforíjì fọmọ kéwú tí ń wá mímọ̀ lọ tó fẹ́ mọ̀mọ̀ ẹ̀sìn àbẹ́ni tó jòkó ń bi tafsiri bá ti jòkó yìí náà pé mo fẹ́ mọ kí lọ́lọ́run wí mo fẹ́ mọ kí lànàbí wí ẹja nú odò anabi ní hatta hitanul bahar àwọn ẹja nú búdò wọn máa tọrọ àforíjì fún gbogbo ẹni bá ń wá mímọ̀ ẹ̀sìn àwọn dábàá máa ṣàdúrà fún wa gbogbo ẹni bá ti ń wá ń jáwọ́ ń bí ẹ̀ṣẹ̀ tí ń fi gbogbo ń tọ́dọ̀ tí ilẹ̀ ti ń padà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba nínú èrè tí ó jẹ ni pé mahabbatul khaliki gbogbo ẹ̀dọ́ ọmọ nífẹ̀ẹ́ rẹ̀ èèyàn ọmọ nífẹ̀ẹ́ tán bá ti bá a pàdé lẹ́ẹ̀kan náà láì tí mọ̀ gan ìfẹ́ rẹ̀ ó sì mọ kó sí wọn lọ́kàn. àwọn ẹranko wọn mọ nífẹ̀ẹ́ rẹ̀ àwọn àlìjẹnú wọn mọ nífẹ̀ẹ́ rẹ̀ àwọn màláíkà wọn mọ nífẹ̀ẹ́. Imam Ibn Qayyim tún ní nínú èrè tí yẹn máa jẹ tó bá tètè túbá òun ni jawazul qawli baynahum ọ̀rọ̀ tó bá sọ láàrin aráyé nínú ẹbí ládùúgbò ọ̀rọ̀ rẹ̀ yóò mọ̀ tàlé tí aráyé ọ̀rọ̀ rẹ̀ yóò mọ̀ tàlé tí aráyé wọn láàfáà kan mójútó wá sí lásìkò Imam Hasan al-Basri àfáà náà wá ṣe wáàsí ọmọ wáàsí tí ó sì ní mímọ̀ nínú mọ́sálásí àwọn èèyàn wá gbọ́ bí ṣe ń sọ̀rọ̀ kankan tó àwọn èèyàn dúró ń bẹ̀ Hasan al-Basri wá pe àfáà yẹn sẹ́gbẹ̀ẹ́ wọn lá Hasan al-Basri wá ń sọ fáfáà náà pé lọ́ọ́ tún kọ̀kọ̀ rẹ pẹ̀lú Ọlọ́run ọba ṣe tí kọ̀kọ̀ ẹni ọba ti dá pẹ̀lú Ọlọ́run ọba ọ̀rọ̀ rí ò ní dá létí wọn ọ̀rọ̀ náà bá wúlò kò bá ṣàǹfààní yọmọ korò létí wọn nítorí ẹ̀mí tọrọ ní ti ń wá ẹ̀mí yẹn náà korò ẹ̀mí yẹn náà bọ́lọ̀ ń dọ́gba inú ẹ̀mí tí ń gbé ọ̀rọ̀ jáde ẹ̀mí ìdọ̀tí ni ọ̀rọ̀ tuntun ọ̀rọ̀ gidi ni wọ́n ń gbé jáde ẹ̀mí ìdọ̀tí tí ń gbé ọ̀rọ̀ gidi jáde kò ní sọ̀kalẹ̀ síbi tó dá lọ́kàn àwọn èèyàn kódà bọ́ ọ̀gbẹ́ Yorùbá bó mọ̀wé pa tí ìbẹ̀rù Ọlọ́run bá mú ọ lẹ́wù tó bá jẹ́ ológun dáadáa tí wọ́n náà ń ṣẹ̀ṣẹ̀ mímọ́ ọ̀rọ̀ tó fẹ́ sọ fáwọn èèyàn wọ́n náà ń lò ó ọba gbèsè ayé tiẹ̀ náà mú ìmọ̀lẹ̀ yẹn ọmọ tàn sáwọn èèyàn lọ́kàn létí wọn ọmọọ̀rọ̀ sọ ju anybody lọ tó bá sọ tán bá gbọ́ wá sí rẹ tán lẹ́yìn ọ̀sẹ̀ kan lẹ́yìn oṣù kan lẹ́yìn ọdún kan wọ́n tún máa rántí ń tọ́ sọ yẹn pé àfa àládájá mọ̀ wí báyìí nígbà báyìí ọ̀rọ̀ yẹn ọ̀lẹ̀ mọ́ lọ́kàn kó dàbí òfẹ́ lò yọ̀ọ́lẹ̀ mọ́ lọ́kàn pẹ́típẹ́tí nítorí wípé ẹ̀mí tó fi sọ ẹ̀mí tọ́ mọ́ ni ẹ̀mí ìbẹ̀rù Ọlọ́run ni àmọ́ èyí tí yẹn bá sọ pẹ̀lú ẹ̀mí ìdọ̀tí tí wọ́n náà dọ̀tí tó wá ń sọ̀rọ̀ tó dáa tó ń pretend fara ayé ọ̀rọ̀ tó bá ń sọ ní láǹfààní nínú ọkàn wọn Ibn Qayyim ní wàjàwázul qawli baynahum ẹni bá túbá ọ̀rọ̀ rẹ̀ ó máa tà ní etí aráyé wọ́n máa sọ pé tiẹ̀ làwọn fẹ́ gbé ṣáàjì ọ sọ sí wa salahul ma'ash nínú àǹfààní tí ń bẹ ń bi kéèyàn ó tètè túbá padà sọ́dọ̀ Ọlọ́run kó ronúpìwàdà ó ní salahul ma'ash ìgbésí ayé rẹ̀ náà dáa ó lè má lówó tẹ́lómi o ó lè má jẹ́ òun ní ó ní mọ́tò ju ó lè má jẹ́ òun ní ọkọ̀ lé jù àmọ́ salahul ma'ash òun náà mọ̀ pé òun gbádùn ayé adùn táwọn tí wọ́n lówó lọ́wọ́ jù lọ rí nínú ayé ìfọ̀kànbalẹ̀ táwọn tó lówó lọ́wọ́ jù lọ tí wọ́n ní nínú ayé yóò máa rí nínú ayé wa rahatul badan tíyàn bá tú bẹ́ẹ̀ ṣe kódà yóò gbádùn àlàáfíà ara rẹ̀ ó tún ní effect rẹ̀ physically nínú àlàáfíà ara ẹni bá lè ṣẹlọ́n púpọ̀ jù àìsàn lẹ́yìn àìsàn ó ṣeéṣe kó máa lépa rẹ̀ káàkiri wa quwwatul qalb ẹni bá tún wá lè tú bá tó lè tètè padà sọ́dọ̀ Ọlọ́run ọba yóò rí nǹkan pè ní quwwatul qalbi ọkàn rẹ̀ ó strong yóò ní agbára spiritual agbára nú ẹ̀mí wá lọ́hùn
kùwátùl kọ́lbì ni ó bí kó máa ro nǹkan pé kí nǹkan ṣẹlẹ̀ kí nǹkan òun sì máa ṣẹlẹ̀ òun rò lásán ni kódò tí ì sọ síta kùwátùl kọ́lbì nù. agbára ara bá a ṣe máa ń ní jura wa lọ là á máa ń ní agbára ẹ̀mí jura wa lọ bá a ṣe ní physical strength jura wa lọ tẹlomi ọmọ jíìmù tí ó lè gbé ń tó wúwo tí ó lè gbé ń tó tóbi tẹnìkan ò ní lè gbé ẹ mọ̀ pé alágbára jura wa lọ́nu bẹ́ẹ̀ náà lọ́kàn wa jura wọn lọ ọkàn lẹ́lòmí ò fi wo nǹkan pé kó dáa yóò sì dáa ọkàn lẹ́lòmí ò fi wo nǹkan pé kó bàjẹ́ yóò sì bàjẹ́ ọkàn lásán kò fọwọ́ kàn quwwatul qalbi agbára ọkàn yìí máa wà fẹ́ ní bá tètè ṣẹ́rí padà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba tó bá túbá wa tibun nafs ẹ̀mí tó dáa ẹ̀mí rere ẹ̀mí tí ó máa pa ọ́ láṣẹ ìwà rere tí ò ní máa bá ọ sọ̀rọ̀ burúkú ẹ̀mí lè máa communicate yẹn nígbà míì kó jẹ́ nǹkan burúkú ní ó máa bá ọ sọ ẹlòmíì dẹ̀ rí bẹ́ẹ̀ pé ẹ̀mí ìhun kì í bá wọn sọ rí gbogbo ìgbà tẹ́mi ìhun bá ń bá wọn sọ̀rọ̀ bí kọ́mọ gbà wọn mọ̀ràn kó wọn lọ jalè bí kọ́mọ gbà wọn mọ̀ràn kó wọn lọ yálè bí kọ́mọ gbà wọn mọ̀ràn kó wọn lọ ṣàbúrú pé tó bá tiẹ̀ ṣe báyìí bóun ni ó ti rí tó bá tiẹ̀ ṣerú nǹkan báyìí bóun ni ó ti rí bí ọba lálàá yọmọ bá rẹ̀ láwọn agbókágbó kọ́mọ bá rẹ̀ láàrin àwọn àjẹ́ kọ́mọ bá rẹ̀ láàrin àwọn aláburú àwọn kò ní rí ntọ́da nítorí ẹ̀mí yẹn ní èṣe tọ́ yìí bà kìí ṣẹ̀mí mímọ́ kìí ṣẹ̀mí rere Ibn Qayyim ní tíyẹn bá lè túbá tó bá lè dúnímọ̀ istighfar yóò rí tibun nafs ẹ̀mí gidi tí ó mọ rore ní gbogbo ìgbà yóò mọ ṣe bí kó kírun yóò mọ ṣe bí kó ṣe sàárà yóò mọ tó bá sùn yóò mọ bá rẹ̀ lágbo àwọn ẹni rẹ̀ àwọn wà ń wá sí kan a wà ní tẹ̀fsírì kan mo lálàá mo rá nàbì sallallahu alayhi wa sallam mo lálàá mo rí àwọn ẹni rere mo rá nàbì Musa mo lálàá mo bá Imam Malik pàdé ẹ̀mí rere nù tibun nafs ọlọ́mọṣá kàwá kúnnú àwọn ẹni rere Ibn Qayyim ní nínú èrè tí yàn jẹ tó bá tún lè túbá bí yàn bá lè já ìkan nínú àwọn ìwà tí ọ̀dá rẹ̀ pé mo fẹ́ já kan jùlẹ̀ lẹ́ni tí ń gbọ́ wá sí lọ́wọ́ yìí òun ní pé yóò fún ọ ní al-amnu min makhawifil fusaq wal fujjar gbogbo nǹkan tí máa ba àwọn òbílẹ̀ jẹ́ gbogbo tí máa pa wọn láyà gbogbo makhawifu àwọn fujjar tí máa pa àwọn òbílẹ̀ jẹ́ láyà nínú ayé yóò sì máa fi wọ́n lọ́kàn balẹ̀ ayé ń bẹ̀rù àjẹ́ ìwọ máa wá wò wọ́n bíi nothing títa ni wọ́n àwọn wo ní ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní dákọ̀ wọn káyà rí ọmọ mi gbogbo tí máa dẹ́rù bà gbogbo nǹkan tó fúyẹ́ tó tóbi lójú àwọn òbílẹ̀ jẹ́ yóò wá fúyẹ́ lójú tiẹ̀ Ọlọ́run ọba ló fi ọlọ́kàn balẹ̀ kìí ṣe ń pa àwọn kinní wọn ò burú tó tọ́ kìí ṣe ń pa àwọn kinní wọn ò wúwo àmúwọ̀ tí ní tó wúwo jù wọ́n lọ nínú ọkàn nígbà tó bá ti túbá tó bá ti ṣe istighfar gbogbo tí wọ́n ń pàwọn èèyàn láyà pátápátá lára àwọn aburú ayé aburú àlìjànú aburú ènìyàn gbogbo rúran aburú eye tó pín sí pátápátá èmi tí ó máa balẹ̀ ó sì máa là á kọjá kódà ò ní mọ̀ ipa burú ní tó bá kúrò ńbẹ̀ tán làwọn èèyàn máa sọ pé ń tó là kọjá yìí léwu kò ní yí ọ sí àwọn èrè tí yẹn máa jẹ tó bá dún ní istighfaru nù nàfìlà Abu Hurairah radiyallahu ta'ala anhu istighfaru rẹ̀ lójúmọ́ ń bi tó dún ní máa dé ó dún ní máa dé bíi pé máa ń ṣe kọjá 10,000 lójúmọ́ astaghfirullah 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 gbogbo bó bá ṣe rọ̀ ọ́ lọ́rùn tó gbogbo bó bá ṣe rọ̀ ọ́ lọ́rùn máa anabi sallallahu alayhi wa sallam ní inni la astaghfirullah fi kulli yawmin mi'ata marra anabi tọ́lọ̀ lóhun ti forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ma taqaddama wa ma ta'akhkhara ẹ̀ṣẹ̀ tó ti ṣe sẹ́yìn àtèyí tí ó túmọ̀ ṣe òun forí gbogbo ẹ̀ jìn ó wá lóhun náà mójútó istighfaru òun ṣe lójúmọ́ 100 ó lóhun ṣe 100 lójúmọ́ ó sì fún àyànda láti ṣe bágbára wa bá ṣe mọ́ láti ṣe bágbára wa bá ṣe tó ìwọ náà fi sínú wírìdì rẹ̀ lójoojúmọ́ rí ipò dúnímọ́ istighfaru kó tó sùn torí yàn mọ́run tí ó sùn gbẹ̀yìn kó jẹ́ istighfaru náà ló ṣe gbẹ̀yìn lọ́bọ́lọ́hun nínú èrè tí yàn jẹ tí yàn bá mójútó istighfar òun ni qillatul hammi wal ghammi wal huzn ìbànújẹ́ rẹ̀ ọmọ níwọ̀n depression rẹ̀ ọmọ níwọ̀n ẹni tọ́kàn rẹ̀ bá wà ń bí pé mo fẹ́ já ìṣẹ́júlẹ̀ mo fẹ́ já ìṣẹ́júlẹ̀ mo fẹ́ dẹni mímọ́ nínú àwọn àsọkúsọ kan tá a gbọ́ dàgbà yẹ mọ̀ pé eríṣiríṣi láàmú gbọ́nlẹ̀ Yorùbá wọn lẹ́ni bá dún ní mọ́ istighfaru kò ní pẹ́ kú àwọn ọ̀rọ̀ wèrè ọ̀rọ̀ ẹni tó fẹ́ pẹ́ ń di ẹ̀ṣẹ̀ tí ọ̀fẹ́ mọ́ bọ̀rọ̀ pé bí yàn bá lè ṣe istighfaru jù ẹ̀mí yẹn lè mọ́ gùn tóró ti mọ́ jù gbọ́dọ̀dọ̀ ti díẹ̀ àwọn ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tá nẹ́bí Ọlọ́run kan sọ́rí ẹ̀sìn tá nẹ́bí Ọlọ́run kan píríkì rí ẹ̀gbọ́n tẹ́ bá délẹ̀ Yorùbá pé bí yàn bá dún ní mọ́ istighfaru jù ẹ̀mí rẹ̀ lè mọ́ gùn ọ̀rọ̀ rádaràda ọ̀rọ̀ wọ́nranwọ̀nran inú súrà kan péré la wà yí Suratu Hud wíyé ìgbà tọ́lọ̀ fi tẹnumọ́rọ̀ ẹ tọrọ àforíjìn ẹ tọrọ àforíjìn ẹ tọrọ àforíjìn ẹlẹ́ẹ̀karùn-ún la bá dé yìí
foríjìn wa ọlọ́run àtúbà foríjìn wa ọlọ́run àtúbà ẹ̀ṣẹ̀ tá a ṣe tá a rò pó kéré àtèyí tá a ṣe tá a mọ̀ pó tóbi ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ Allah o foríjìn wa ọlọ́run àtúbà ọlọ́mọṣà foríjìn wa ọlọ́mọṣà yáfi wa. nínú ìfẹ́kìtì ìmọ̀ já ìṣẹ́júlẹ̀ ni pé ó gbèsè ayé àlàáfíà ẹwà àwọn tán máa ta tẹ́tẹ́ ń lu jìbìtì òun kan yìí náà ni ìmọ̀ mutí òun kan yìí náà ni ń ṣe ṣìná òun kan yìí náà ni ìmọ̀ purọ́ ẹ̀ṣẹ̀ yẹn pọ̀ ẹ máa rí ìgbésí ayé wọn pé ó lè lówó lọ́wọ́ tòótọ́ bẹ̀ kò ní gbádùn ẹ̀ kò ní sí àdídùn ayé níbi ìgbésí ayé ẹ̀ yóò máa pààrọ̀ hospital wọ́n máa dá lóògùn lóríṣiríṣi depression yóò máa lóríṣiríṣi anti-depression àmẹ́ni bá máa tọrọ àforíjì tó bá dún ní mọ́lọ́hún kò sí anti-depression kankan nú ọ̀rọ̀ rẹ̀ istighfar náà ti tó ọba ṣe ń já ìṣẹ́júlẹ̀. Ibn Qayyim ní wasawnu nuril qalb ìmọ́lẹ̀ inú ọkàn rẹ̀ ọ̀ mẹ́ntẹ́nì ẹ̀ ní gbogbo ìgbà tó bá ń ṣe istighfar tó bá ń tọrọ àforíjì nítorí pé ẹ̀ṣẹ̀ òkùnkùn ni ìmọ̀ pa ìmọ́lẹ̀ ọkàn díẹ̀díẹ̀ ni ó máa gbádùn ẹ̀ṣẹ̀ nígbà tó bá ń ṣe yóò máa dàbí ìgbà pé ọmọ ayé gbéjẹgbẹ́ rẹ lọ yóò máa dàbí ìgbà pé eré rẹ pé ọmọ àyín nìkẹ́ ayé o lè máa rówó ń bẹ̀ o lè máa rí gbajúmọ̀ ń bẹ̀ o lè máa rí yìí ń bẹ̀ àmọ́ ìmọ́lẹ̀ tí ń bẹ nú ọkàn rẹ yóò máa kú díẹ̀díẹ̀ yóò máa kú díẹ̀díẹ̀ ló fi fura sí wípé ìṣẹ̀sìn fọ́lọ́run máa difficult fún ọ sí èèyàn lè mójútó ẹ̀ṣẹ̀ kí tàájùdí máa wá rọ̀ lọ́rùn sí yóò máa dínkù ní díẹ̀díẹ̀ sàárọ̀ máa dínkù nínú ìṣesí rẹ̀ díẹ̀díẹ̀ àwẹ̀ máa dínkù nínú ìṣesí rẹ̀ díẹ̀díẹ̀ gbogbo bá ṣe ń pẹ́ sí nínú ẹ̀ṣẹ̀ ní gbogbo tí yẹn máa ṣe tí máa fi súnmọ́ Ọlọ́run sí yóò máa difficult fún ló fi fura sí pé ó ti ń rin ìrìn àjò kan tó ti ń jìnnà sí ọba tó dá ọ bí yẹn bá ṣe wá ń padà sí ni ó rí i pé ẹ̀sìn ọmọ ọ̀rọ̀ òun lọ́rùn láti máa ṣe sí nínú tí Ibn Qayyim tún kà nínú èrè tí yẹn máa jẹ́ níbi kó tètè túbá òun ni husulul makharaji limuttaqi adh-dhunub mimma daqa ala al-fusaq wal-fujjar gbogbo ibi tí ń bá gbogbo tí ń bá ń ṣòro fún àwọn èèyàn tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ gbogbo tí ń bá ń jẹ́ ìnira fún wọn nínú ìgbésí ayé wọn Ọlọ́run sì máa fi ọ̀nà àbáyọ yóò máa fi lé gbogbo ẹni bá ń tọrọ àforíjìn yóò máa fi lé lọ́wọ́ Ọlọ́run ni wattaqullaha man yattaqillaha yaj'al lahu makhrajan ẹni bá bẹ̀rù Ọlọ́run ni máa fún lọ́nà àbáyọ máa fún gbogbo bọ́rọ̀ bá ṣe fún pinpin tọ́nà dí tọ́dà gbígbà pé kò sí hope mọ́ ẹni bá bẹ̀rù Ọlọ́run tó bá jẹ́ni tí tọrọ àforíjìn ẹni tí mo tú bẹ́ẹ̀ ṣe ẹni tọkàn rẹ̀ mọ́ bá aṣọ òdodo pé ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ọ̀dà ẹ̀ ló lágbájá dákun mọ́ bínú ọ̀dà pé ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ọ̀dà kódà bó wọn ọ̀ka sí tó ní ọ̀nàmà mọ́ bínú ọ̀dà pé tí mo sọ yẹn ọ̀dà ẹni tọkàn rẹ̀ bá mọ́ tó lẹ́rìí ọkàn tó yára tètè correct rẹ̀ tó yára tètè túbà gbogbo ẹ̀ṣẹ̀ Ọlọ́run ní yaj'al lakum makhrajan máa fún yín lọ́nà àbáyọ ní gbogbo ọjọ́ tẹ́ ẹ bá ń kàn ṣòro ọmọ ibi tó gbọ́rọ̀ rẹ̀ gbà wa yarzuquhu min haythu la yahtasibu Ibn Qayyim káyún náà kún inú èrè tí ń bẹ ń bí kíyàn tọrọ àforíjìn Ọlọ́run ní wa yarzuquhu min haythu la yahtasibu tó bá kè ní kọ̀la kó tòṣì àbí kébi ọ̀pá Ọlọ́run ní lọ́nà kan sọ́nà kejì tọ́jọ́ náà rí máa fún ní tí ó jẹ́ ní ọ̀nà tí ò lérò azikiri ó mọ̀ lépa bá tó bá ti jólùbẹ̀rù Ọlọ́run ní gbọ́ nínú tán pé Ọlọ́run lẹ́nìkan bẹ̀rù fa tó tẹ́bi fi wá pa tó fi kú dànù pé ibi tí ń bẹ̀rù Ọlọ́run tí ò ti fẹ́ jẹ̀jẹ̀kújẹ tí ń ṣayé olùbẹ̀rù Ọlọ́run tí ń ṣayé olùgbàdo òdodo ńlọ́fà tẹ́bi fi pa tó fi wá kú ní gbọ́ láíláí ó kéré ó tóbi Ọlọ́run ó fún un ní tí ó jẹ ọba tí ń kẹ́ àwọn ẹranko tí ń bẹ nínú odò ọba tí ń kẹ́ ẹranko tí ń bẹ lórí ọ̀dàn ṣóun ni ọwà wo ọmọ ènìyàn tí ń bẹ̀rù Ọlọ́run yọwà wo ràn Ọlọ́run yẹn sọ̀bọ̀ dájú ọba tí ń fún ẹni tí ọmọ Ọlọ́run ló ń jẹjẹ èèyàn wà á mọ Ọlọ́run wà ń jẹ máa febi pa kọ́mọ́rì jẹ láíláí títí tí ó fi kú Ọlọ́run lè dán yàn wò níwọ̀nba ní déédéé tí ò ní pa ní déédéé tí ò ní sórí ibú ń bẹ̀ àmọ́ pọ́lọ́ máa fa àwọn ẹni rẹ̀ lẹ́kọ̀ọ́ ní sànù wọn Ọlọ́run lóhun èsì bẹ́ẹ̀ ó ní wa yarzuquhu min haythu la yahtasibu máa sànù ẹ̀ máa fún ní jíjẹ múmu lọ́nà tí ò lérò tí ò fọkàn sí. Ibn Qayyim tún ní nínú àǹfààní tí ń bẹ bí kíyàn máa tọrọ àforíjìn dáadáa kíyàn máa túbá òun ni tẹ̀síhìlù ta'ati alayhi àti mẹ́nubà gbogbo ìjọsìn ó máa rọ̀ Ọlọ́run láti máa ṣe wa taysirul ilmi ìmọ̀ ó máa rọ̀ Ọlọ́run àti máa mà òye ó máa yé sí ó lè má lọ lé kéwú bẹ̀t Ọlọ́run ó máa yé ibi ọba gbọ́rọ̀ kà tó bá béèrè pé afẹ́ dákun kí ni ìdájọ́ nǹkan báyìí àmọ́ ntọ́kàn mi
ntọ́kàn mi ń sọ ni mo ti sá fún already mo á ní kí n béèrè lọ́wọ́ ìyẹn àfáà pé ṣọ́dà àbí ọ̀dà ntọ́kàn rẹ̀ sọ fún pé yóò jẹ́ dájọ́ Ọlọ́run ọba òun náà ni ó padà jẹ́ dájọ́ Ọlọ́run ọba tọ́rọ̀ àdéhùn Ọlọ́run ni Ọlọ́run innal ladhina amanu wa amilu salihati yahdihim rabbuhum bi imanihim gbogbo ẹni tó bá bẹ̀rù Ọlọ́run ọba tó bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ tó tún wá ń ṣiṣẹ́ rí yahdihim rabbuhum bi imanihim Ọlọ́run ní máa tọ́ wọn sọ́nà látara ìmánì tó níyẹn kódà bí òkè yọ̀dẹ̀ máa mọ̀nà yọ máa gbé ọ̀rọ̀ kabi tó ẹ sí pé táwọn mímọ̀ bá ro dọ́lọ́ tán bá ro dọ́bọ̀ níbẹ̀ náà wọ́n padà conclude sí yóò ní èmi náà ti rò tẹ́lẹ̀ mi òkè gbẹ̀tọ̀ kàn mí ń sọ fún mi pé bó ṣe rí ni nǹkan máa yé kódà tó ń ta kíw rẹ̀ a tún lè máa kọ́ ní nǹkan tí ó máa mà wọ́n á máa kọ́yàn tí yẹn máa mọ̀ látòjú oorun wọ́n á máa kọ́yàn lójúran tí yẹn máa mọ̀ ọlọ́mọṣà fi wá sínú àwọn ẹni rere àwọn ẹni mímọ́ nínú tí Ibn Qayyim al-Jawziyya tọ́ka kún èrè tí yẹn máa jẹ tó bá tọrọ àforíjìn òun ni pé athanaul hasan finnas orúkọ rere ó ti sọ eléyìí náà ṣáájú wa kathratu du'a ilahu ara yóò máa ṣàdúà fún yóò dẹni àdúà wọ́n fẹ́ wọ́n kọ̀ wọ́n ṣàdúà fún ọ tó bá jẹ́ ni eré tó jẹ́ ni tí ń tọrọ àforíjìn ọ̀tá rẹ̀ ó ṣàdúà fún ọ kò ní mọ̀ ṣebí yóò kírun wákàtí márùn-ún tó bá jẹ́ mùsùlùmí ó bá yìí sí kírun tó bá débi àtáyà ní assalamu alayna wa ala ibadillahi salihin àlàáfíà Ọlọ́run kó bá gbogbo wa kó sì bá gbogbo ẹrúsìn Ọlọ́run tó jẹ́ ni eré nígbà tí wọ́n bá ti lọ rẹ́jísítà ara rẹ̀ sínú àwọn ẹni eré ìkẹ́ Ọlọ́run ó máa lé ọba àánú Ọlọ́run ó máa lé ọba tó bá ti wà nínú àwọn ẹni eré ọ̀tá rẹ̀ ó ṣàdúà gbogbo mùsùlùmí ayé ni ó máa ṣàdúà fún ọ wéyè ìgbà tá a fi ń kírun wákàtí márùn-ún àdúà yẹn ó dẹ̀ máa bá ọ Ọlọ́run ṣá fi wá sínú àwọn ẹni eré ẹ̀ṣẹ̀ máa dínà oore fún yẹn ni ẹ̀ṣẹ̀ máa dínà àánú Ọlọ́run ọba fún yẹn ni Imam Shafi'i nínú ìtàn rẹ̀ tá a gbọ́ ni kó nígbà tó ń kíw lọ́wọ́ lọ́dọ̀ Waqi' kánú àwọn àfáà tó kọ́ ń kíw ló ń pè ní Waqi' ibn Harraj ó lóun wá sunkún lọ bá pé shakautu ila Waqi'in su'a hifdhi wa arshadani ila tarkil ma'asi wa qala al-ilmu nurun min ilahi wa nurullahi la yuhda li'asin Ìmámù Ṣáfi'í jẹ́ ni tí máa tètè rí kéwú há wọ́n nínú ẹ̀bùn tọ́lọ̀ ń bùn ní pé tó bá fẹ́ há nǹkan tó bá gbé péjì yìí kó bá gbé péjì yìí kalẹ̀ báyìí pé òun fẹ́ há péjì yìí yóò wà ní láti fọwọ́ bo péjì kejì yóò fi pépà funfun kan bò ó kó má bàa rí kó má bàa há nítorí tó bá ti rí yóò há nǹkan ẹ̀ẹ̀kan ní máa rí nǹkan tí máa fi há wọ́n ní ẹ̀bùn tọ́lọ̀ ń bùn nù eré rẹ̀ pé lọ́wọ́ di òréré kan ló bá rí i pé nǹkan yíyá ọ̀rọ̀ òun lọ́rùn mọ́ òun mọ̀ mú lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kẹrin kò ní bọ́ sí i kí láà ṣeun ló wá kọ̀ǹpléènì fáfá rẹ̀ ìyẹn máa lẹ́ni tí ìyẹn máa fọ̀rọ̀ ara rẹ̀ lọ nínú ọ̀rọ̀ ẹ̀sìn pé nǹkan báyìí ò yé mi mọ́ bí yẹn ṣe máa ní dókítà tí ìyẹn máa fọ̀rọ̀ àlàáfíà rẹ̀ lọ pé kí ni ń ṣe mí tí wọ́n diagnose rẹ̀ pé nǹkan báyìí ni wá síbi nǹkan báyìí gbógun báyìí bẹ́ẹ̀ ni níbi ìjọsìn náà ó gbọ́dọ̀ lákìyèsí ó sì gbọ́dọ̀ lẹ́ni tó máa fẹjọ́ ọkàn rẹ̀ sùn kí ó dà pé mò ń fura nǹkan báyìí àfa ẹ̀ ṣàlàyé fún mi láàfà tó bá bẹ̀rù Ọlọ́run Imam Shafi'i wá ń sọ fún Waqi' bẹ́ẹ̀ pé nǹkan ń ṣèun ní tóun fura sí ni Waqi' wá ń béèrè lọ́wọ́ rẹ̀ pé kíyèsára ó ti níbi tó ti ń ṣe lọ́hùn tíyàn bá ti ń ṣe lọ́hùn ìmọ́lẹ̀ ní mímọ́ ìmọ́lẹ̀ yìí ò ní sọ̀kalẹ̀ sí ọ lára mọ́ nígbà tó bá ti dẹ́lẹ́ṣẹ̀ farshadani ila tarkil ma'asi Waqi' nílò jáwọ́ bí ẹ̀ṣẹ̀ wọ́n ti mọ ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ kódà àwọn ẹ̀gbà wa tàn yẹn kan sọ pé Imam Shafi'i ní òun rántí pé ẹ̀ṣẹ̀ tóun ṣẹ̀ ni pé òun ṣèṣì rí ìtàn arábìnrin kan òun ṣèṣì rí ìtàn yẹn lòun rí lọ da mẹ́mórì rú lòun dẹni tí ó lè há nǹkan mọ́ wòye tán tí wọ́n ti rí ó tún rí kọjá tán lójoojúmọ́ lérí Facebook lójoojúmọ́ lérí ilé ayé náà Warushadani ila tarkil ma'asi Warushadani ila tarkil ma'asi tí ẹsẹ̀ lásán tí Imam Shafi'i rí tó bá lè gba ìmọ́lẹ̀ díẹ̀ lára ẹ̀ débi pé nǹkan yíhá dàrú nǹkan yíhá rẹ̀ ń ṣe ségesège wá wo iye orí Ọlọ́run ọba tó ti jábọ́ lọ́wọ́ rẹ̀ tó mọ̀ látara àwòkúwò látara àgbọ́kúgbọ́ látara àsọkúsọ látara ìṣekúṣe látara ayọrọ pípa wéyé tí wọ́n ti gbà lọ́wọ́ rẹ̀ nínú oore tí ó bá jẹ́ tiẹ̀ bóyá mílíọ̀nìyà tó ń wo ipò fẹ́ dì láyé yẹn bóyá ó bá ti dì láti èjì tó ti pẹ́ bóyá ẹ̀ṣẹ̀ ló fi dá gbogbo ẹ̀rú ntọ́pọ̀lọpọ̀ wa fi ń sàṣìra wa pọ̀ ju ntẹ́nìkan fi ń sàṣì wa lọ
ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ lójoojúmọ́ náà odindi àṣàṣì ni tá a fi ń ṣàṣìra wa pé ìní láṣeyọrí ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ òun náà ló fi ń ṣèpìlẹ̀ ara rẹ pé kọ́ ọmọ láṣeyọrí nídìí ọjà rẹ nídìí pàtọ́mọ yanjú ẹ̀ṣẹ̀ rẹ yóò mọ̀ kó bá ọ níbẹ̀. Imam Shafi'i ní fàárísádà ní ìlà tẹ́ríkìlì màá sí ó jẹ́ ó yé mi àáfà mi jẹ́ ó yé mi pé kí n lọ jáwọ́ ń bí ẹ̀ṣẹ̀. Àkọ́ọ̀lá al-ilmu nurun min ilahi ó pòwe fún mi pé sórí ìmọ́lẹ̀ ní látọ̀dọ̀ Ọlọ́run wà nurullahi la yuhda li'asin ìmọ́lẹ̀ Ọlọ́run kì í sọ̀kalẹ̀ sínú ọkàn tí bá ń ṣe àfẹ́ni Ọlọ́run bá fẹ́ fi ṣàdánwò fún. Tọ́rọ́ Ọlọ́run fún rẹ̀ sọnú al-Qur'ani pé fattaqullaha wa yu'allimukumullah ẹ bẹ̀rù Ọlọ́run tẹ́ bá ń bẹ̀rù Ọlọ́run ẹ rí pé ìmọ̀ yín ó máa pọ̀ sí ìmọ̀ rí ó máa pọ̀ ò ní mọ̀ tí ò yí ọ sì máa mọ̀ pé ńbo mo ti rí tí mo wí ńbo mo ti rí kíní kò ní yéwọ náà sí ó lè jẹ́ lójú oorun kódò ó lè jẹ́ lójú kódò ó lè mọ̀mọ́ bí ṣe lékún tán bá kọ́ ẹlẹ́yọ̀ kan ọ̀dẹ̀ mọ́ tari ẹyọ̀ kan gbọ́ mẹ́wàá yé ìmọ̀lẹ̀ Ọlọ́run ọba ní tọ́ bá ti bẹ̀rù Ọlọ́run ọba ó rí i pé ìmọ̀ Ọlọ́run ọba máa sọ̀kalẹ̀ sí ọlọ́kàn. Imam Ibn Qayyim al-Jawziyya ó tún tẹ̀síwájú nínú àwọn nǹkan tí yẹn lè dùn ní mọ́ tí àbí nínú nǹkan tí ó jèrè tí yẹn máa rí lára ìtọrọ àforíjìn. Ó ní al-mahabatu allati tulqa lahu fi qulubi nas ara yóò máa bẹ̀rù ẹ̀ láì léjúmọ́ wọn láì jájúmọ́ wọn ara yóò máa bẹ̀rù gbogbo alábòsí yóò máa bẹ̀rù ẹ̀ pé sọ wà ń bẹ̀ ẹ fi tiẹ̀ ṣe ó burú mọ́ wọn ò ń lọ jẹ́jẹ́ ara tiẹ̀ ni wọn aláwọn àjẹ́ ń bẹ̀rù rẹ̀ àwọn oṣó ń bẹ̀rù rẹ̀ tán bá rí ọwọ́n mọ̀ mọ́jú ìbẹ̀rù jẹjẹ yẹn wà lára wọn kí ló fà ẹni ìmọ́lẹ̀ ni wọ́n bẹ̀rù ìtì ń bẹ lára rẹ̀ ìwọ ò ní mọ̀ ń tán sá fún lára ẹ̀ tí wọ́n bá ti rí ọwọ́n mọ̀ kí ọ ní mẹ́sàn-án mẹ́wàá ìtọrọ àforíjì ní jẹ́bẹ̀. wantisaruhum Ibn Qayyim yìí ní wantisaruhum wa hamiyatuhum lahu idha udhiya wa zulima níjọ́ tára ayé bá rí ọfín táwọn kan bá fẹ́ bá olókọjá bí wọ́n fẹ́ ṣàbòsí fún ọ àwọn nǹkan tó mọ̀ rí wọ́n kàn dìde sọ̀rọ̀ rẹ wọ́n mọ̀ já fún ọ kò ní yí ọ sí nbo wọ́n ti wá nbo ni Ọlọ́run ọmọ ràn ọ́ lọ́wọ́ yóò mọ̀ fà àwọn kan ràn ọ́ lọ́wọ́ kódò ó lè má jẹ́ èèyàn gbà míì kódò ó lè jẹ́ ẹranko kan lọ́lọ́run ọdẹ sáwọn tán fẹ́ ṣe ọ lábòsí ó lè já àlùjànnú lọ́lọ́run ọdẹ sí wọn lọ́wọ́ ní àṣàṣì ń bẹ lọ́wọ́ rẹ o orí ọmọ yẹn lé àṣàṣì ń bẹ lọ́wọ́ ẹ̀ ọ̀ ṣàṣì wọn ìbẹ̀rù Ọlọ́run ní ń bẹ lára rẹ tí ò ṣe kọlù. Bàbá mi ní àwọn béèrè lọ́wọ́ grandfather wa bàbá ẹlẹ́hà nígbà tí wọ́n ń bẹ láyé tọrọ lọ ní kájọṣepọ̀ àwọn méjèèjì dán ó ti kúrò ní ọmọ sí bàbá nìkan ó ti di bí ọ̀rẹ́ sọ̀rẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ wọn náà wọn súnmọ́ra àwọn débi pé àwọn bí wọ́n rí pé ǹjẹ́ ẹ̀ sàṣìyàn rí bọ́tà yín ṣe pọ̀ tó nígbà tẹ́ ń bẹ nígbẹ̀dẹ̀ nígbà tẹ́ ń bẹ ńlọrin ǹjẹ́ ẹ̀ sàṣìyàn rí pé yín náà tiẹ̀ wá gbìyànjú pé wọ́n fẹ́ pinnu pa wọ́n fẹ́ ṣe nǹkan wọn náà dá wọn lóhùn pé rárá o wọ́n sì fọlọ́n búra fáwọn pé àwọn ò ṣàṣàṣìyàn rí láyé àwọn àmọ́ o àwọn ò lè fọwọ́ rẹ̀ sọ̀yà séèyàn kan ọ̀tara àwọn kú rí nítorí pé kẹ́lómi ọ̀sà sáwọn àbí kó saburú sáwọn káwọn kàn gbọ́ ipò kú ó ṣeé ṣe kó yẹ sípọ́ lọ́hùn ní ń jà fáwọn àmọ́ káwọn wá fọwọ́ ara àwọn wá ṣèpalẹ̀ mọ́ kan pé àṣà kínní kan àbá ṣe gbìyànjú kan torí kó lè bàjẹ́ fẹ́nìkan kò ṣẹlẹ̀ sáwọn rí àìmọye èèyàn lẹ́kàn gbọ́ ipò kú lógìgì ìwọ́ gan òní mọ́ kí lọ́ pa ìwọ́ sì lọ́ fẹ́ ṣàkóbá fún tó fi kàn tiẹ̀ mbẹ́ ìwọ gangan fúnra rẹ ó tún máa ká ó tún máa bá káànú ó tún máa bá wọn dárò pé ìyá ó sì mọ̀ pé ìwọ náà lọ́kọlù tó fi kó tiẹ̀ lọ́nà. Mahaba ó wà lọ́kàn gbogbo àwọn èèyàn sẹ́ni tí máa ń bẹ̀rù Ọlọ́run tí bá ń túbá bẹ́ẹ̀ ni ẹni tó bá dún ní mọ́sítìkì fáárù Ọlọ́run máa gbé ní jàjà àwọn ẹranko máa gbé ní jàjà gbogbo ọjọ́ tí aburú bá fẹ́ ṣẹlẹ̀ sí àwọn màláíkà máa gbé ní jàjà tí bá àwọn màláíkà ló wá gbìjà àwọn mùsùlùmí lójú ogun Bádìrì àwọn màláíkà ní ìtọ́lọ̀ ní mo sọ àwọn màláíkà kalẹ̀ múrdì fínà mọ́ ń sọ wọn kalẹ̀ tí wọ́n ń tẹ̀léra wọn lọ́pọ̀npọ̀n ni wọ́n ń wá jà àwọn kèfèrí Mẹ́kà ń rí wọn àwọn mùsùlùmí ò rí wọn àwọn mùsùlùmí mú pé fùlùfùlù pákó nǹkan kéékèèké wọ́n mú dání wọn ní nǹkan ogun wọn sì pọ̀ ló ń kà àwọn kèfèrí tó wá wọn pọ̀ ló ń kà tán wá ká wọn mọ́ Bádìrì ní Mẹdínà wọ́n pọ̀ ló ń kà jù wọ́n lọ wọ́n tún ní nǹkan ogun jù wọ́n lọ tí mùsùlùmí mi bá mú igi lásán tọ́kàn láàmẹ́ nìkan lápá apá yẹn bá bọ́ọ̀lẹ̀ lọ́nà fi ni wà má ramaita idh ramaita walakinna Allaha rama lọ́dọ̀ ń tẹ́ ń jù yẹn ẹ̀yin kọ́lẹ̀ ń ju Ọlọ́run ní ń jù ẹ̀yin rò pé pákó lásán wá ń mọ́ mápá jábọ́ làwọn kèfèrí ń sọ pé àwọn ń rí àwọn ẹ̀dá Ọlọ́run ọba kan tó tóbi àwọn gangan ni wọ́n ń ṣá àwọn gangan ni wọ́n ń ṣá àwọn mùsùlùmí ń tán mú dání yìí kọ́ ní ń ṣá àwọn kankan ni àwọn ń rí tí ò yá wọn sí àwọn ni wọ́n ń ṣá àwọn ní àáké lójú ogun
Ọlọ́run fa àwọn màláíkà ran àwọn mùsùlùmí lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa ń ṣèrànlọ́wọ́ fún gbogbo ẹni tó bá ti jẹ́ olùbẹ̀rù Ọlọ́run ọba tí ń túbá gbogbo ìgbà. Imam Ibn Qayyim tún ní nínú èrè tí ń bẹ bí kíyàn máa ṣe istighfaru dáadáa òun ni pé zabuhum an erdihi idaktabahu muktabun àwọn tí ó máa ràn lọ́wọ́ Ọlọ́run ó gbé dìde sí kódà máa fẹ́ bá a ló kọjá níbì kan Ọlọ́run kan gbá àwọn kan dìde tí wọ́n máa defend ẹ̀. bẹ́ẹ̀ ni nínú èrè tí yàn jẹ ni pé suratu ijabati du'aihi bọ́ bá ṣàdúà àdúà tètè máa gbà láàfin máa tọrọ istighfaru ká tó bẹ̀rẹ̀ àdúà àkọ́kọ́ ṣe istighfaru náà kó lè ṣínà gbígbà àdúà yẹn fún wa torí tẹ́ṣẹ̀ rẹ ò bá ti kúrò lọ́nà communication wa àtọ́lọ́wọ̀n ò ní balance network yẹn máa fail àfi kó clear ọ̀nà yẹn náà kó jẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ ọ̀rọ̀ lọ́wọ́n ọba bá sọ̀rọ̀ kó jẹ́ kó kúrò ńbẹ̀ nígbà tó ìwọ náà ṣe ọ̀gá rẹ̀ walillahil mathalul a'la ó ṣe ọ̀gá rẹ̀ ń bí iṣẹ́ ọmọ ṣe bàbá ẹ̀ kò tí ì apologize ń wá béèrè owó oúnjẹ ń wá béèrè owó léèwé ṣé wọn náà fẹ́ fi irú owó bẹ́ẹ̀ lẹ̀ àfi kọ́kọ́ ṣe gáfárà gbogbo èyí tí ń bẹ lọ́nà yẹn náà àfi ká dún ní mọ́ ìtọrọ àforíjìn ká dún ní mọ́ istighfar wazawalu alwahshati allati bainahu wa bain Allah nínú èrè tí ń bẹ bí kí wọ́n máa tọrọ àforíjìn ni pé wahsha ń tí ń jẹ́ wahsha ní loneliness ààyùn tí wọ́n mọ tí máa ń yun ẹ̀dá láàrin wọn àtọ́lọ́wọ́n ọba tí ó kó wọn àtọ́lọ́wọ́n nìkan tí ò ní máa enjoy yan lọ́hùn tí ó wà lórí irun tí ò ní feel connectivity ààyùn tí máa ń yun yẹn tí ò ní mọ̀ pé kò sí connection láàrin wọn àtọ́lọ́wọ́n ó náà mọ̀ pé kíní ti wà terminated òun ò kí ń dúró lórí irun kó wọn feel connected ààyùn yóò kúrò ńbẹ̀ tó bá ti lè tọrọ àforíjìn dáadáa wa qurbul malaikati minhu àwọn màláíkà wà súnmọ́ pẹ́kípẹ́kí wọ́n lè má rí wọn kódà wọ́n lè máa wá wálé tí wọ́n máa wá ṣe fàájì lọ́dọ̀ rẹ̀ nígbà tó ti dá lázìkìrì tó ti dẹni tí ń tọrọ àforíjìn gbogbo ìgbà Ànábì jẹ́rìí sí o sallallahu alayhi wa sallam nígbà táwọn sàhábà bóyá Abubakar àti kan náà sàhábà tí wọ́n pàdé tán wá jọ ń sọ̀rọ̀ tán sọ pé ṣé èsì pé mùnáfìkì ni wá báyìí sàbí yẹn ni táwọn bá wà níwájú Ànábì sallallahu alayhi wa sallam ń ṣe ni ẹ̀mí òun mọ̀ kanga yóò òun mọ iṣẹ́ àlùkìyámọ̀ nìkan ni ó wà lọ́kàn òun kété tóun bá ti kúrò lọ́dọ̀ Ànábì tóun dọ́dọ̀ ọmọ àti ìyàwó àti ọ̀rọ̀ ayé ó tún kó sóun lọ́kàn padà Abubakar ni máa ṣe òun náà bẹ́ẹ̀ òun náà máa wò pé ṣe é ṣe pé àwọn di mùnáfìkì báyìí wọ́n bá kóra wọn lọ bá Ànábì sallallahu alayhi wa sallam wọ́n béèrè lọ́wọ́ Ànábì pé bí ṣe máa ṣe wá ní ṣe é ṣe pé mùnáfìkì ni wá Ànábì ní kò sáburú ńbẹ̀ sáà àtúnfà sáà àsìkò sásìkò náà nìyẹn máa fi bẹ̀rù Ọlọ́run ọba ó bẹ̀rù Ọlọ́run ọba díẹ̀ ó ṣàyé díẹ̀ ẹ̀ sá máa ṣẹ̀ṣẹ̀ Ànábì ní láwọ tẹkùnúnà da'iman ala halatikum allati tẹkùnúnà indi tẹ́bá yẹ́ pé dodo ìgbàlẹ̀ máa wà lédi condition tẹ́ ẹ̀ máa wà lọ́dọ̀ mi yẹn tí bẹ̀rù Ọlọ́run máa kún lọ́kàn yín tí network yín máa pé ń bí bẹ̀rù Ọlọ́run ká ní gbogbo 24/7 yín lẹ̀ fi máa rí bẹ́ẹ̀ Ànábì ní lazaratkumul malaika àwọn màláíkà bá máa wá yín wálé lasọ́fà hatkumul màláíkà bá yín lọ́wọ́ alazaratkum fi buyutikum kọ́dà àwọn máa wá yín wálé tẹ́ mọ̀ fẹ̀yìn júrí màláíkà báyìí tẹ́ ẹ bá lè wà ní condition tí ẹ̀ ń target yẹn tí ń túmọ̀ sí pé bá a bá mọ́ jù báyìí lọ tá a bá tẹra mọ́ istighfar àbáṣepọ̀ àwọn àtàwọn màláíkà dánmọ́rán àwọn ẹ̀dọ́ Ọlọ́run tá a lè fojú rí àbáṣepọ̀ wọ́ dánmọ́rán pẹ̀lú wọn àkúrò àwọn sàhábà torí màláíkà sójú. Naam, Ibn Qayyim tún tẹ̀síwájú ó ní nínú èrè tí ẹni tí ń bá ń tọrọ àforíjìn tó bá dún ní istighfaru dáadáa tí ó tún jẹ́ ń bẹ̀ ni pé bọ́ọ̀dù shayatinil insi wal jinni minhu àwọn èṣù nínú èèyàn àti èṣù àlìjẹ̀nú wọn jìnnà sí wọn ní fẹ́ gbúrú ẹ̀ tó bá débì kan wọ́n sá lọ bí ṣe máa ṣẹlẹ̀ sí Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu tí Ànábì ní ma salaka Umarun fajjan illa salaka ash-shaytanu fajjan akharan aw kama qala tí Umaru bá mérí lé ọ̀nà kan tó bá mórí lé nìkan ṣètánì ọdẹ gbalé ní mí ó hẹ́tì Umaru kì í fẹ́ rí sójú ń bẹ nínú àwọn ẹni Ọlọ́run tó yẹ pé tó bá dáàyè kan gbogbo tí ń jẹ́ ẹ̀mí burúkú tí ń bẹ ń bí ọdẹ sá lọ nípò kàn débẹ̀ lásán kò tí ì ṣépèlé wọn kì í ṣẹ́bi lé wọn ní fẹ́ gbọ́ òórùn rẹ̀ sí mú. Bàbá wa kọrin kan bàbá Sheikh Daud wọ́n ní rijalullahi sha'nuhum limazaya tanalu bihim azaima wa athanaya idha hallu makanan halla fihi malaikatu sakinati wa sanaya
àwọn ẹni Ọlọ́run tán bá dá àyè kan àwọn màláíkà náà tẹ̀lé wọn débẹ̀ àyè yẹn dáyé gbígbàdúrà rìjálù sùúì àmọ́ àwọn tó bá jẹ́ ẹni burúkú dáhábù mú lìgàwáyà ìṣesí wọn ní káyọ́mọ̀ sọnù lára wọn wà mithluhum mú ṣàyàtínú lìgàwáyà ìdá hálù makanan àyè tí wọ́n bá dé tẹ́ bá gbà láyè tó bá wà yín wálé ẹni ibi tó bá wá kí n sílé tó dáṣẹ̀ wọlé yín hálà fíhì khutubu dahari àdánwò wọlé yín tí ò ní jáde mọ́ àgbákò wọnú ọ̀dẹ̀dẹ̀ yẹn tí ò ní jáde mọ́ ń bẹ̀ ń pẹ́ kan gbàlejò ẹ̀ sínú ilé lásán àwọn kan ṣẹ́ lọ́run débẹ̀ nígbà táwọn kan sì sin lọ́run débi pé tán bá dáṣẹ̀ wọnú ilé yín ọ̀la wọnú ilé yín àlùbáríkà wọbẹ̀ ìmọ̀ wọbẹ̀ ìmọ̀lẹ̀ wọbẹ̀ tẹ́yìn náà mọ̀ ọ́n sí dáadáa pé lágbájá wọnú ilé yìí dá àlùbáríkà láti gbà náà lọ tálábùrú bá sì wọ àyín wálé ẹ̀yin náà mọ̀ yàtọ̀ pé láti jọ́ tí lágbájá ti dáṣẹ̀ wọlé yìí ni gbogbo nǹkan ti ń dàrú torí ó ti ṣẹ́ lọ́wọ́n ọba débẹ̀ àwọn ẹ̀mí burúkú ní tẹ̀lé káàkiri Ibn Qayyim al-Jawziyya ó ní nínú èrè tí ẹni tí máa tọrọ àforíjì máa jẹ òun ni pé tanafusu nasu ala khidmatihi wa qada'i hawaijihi kò ní yé sí gbogbo ibi tó bá rẹ̀ yọkàn rí páwọn èèyàn láìkì òun kálukú ọ̀fẹ́ máa ṣe yẹsà fún kálukú wọn mọ bàbá rẹ̀ kọ́dà bọ́ bá máa ń kékeré tọrọ Ọlọ́run ti ṣáájú débẹ̀ pé ẹ máa pọ́n lé Ọlọ́run dẹ̀ ti fìfẹ́ rẹ̀ sínú ọkàn àwọn èèyàn wa adamu khawfihi minal maut kò ní bẹ̀rù kú bal yafrahu bihi likudumihi ala rabbihi wa liqa'ihi inú rẹ̀ ó máa dùn ara rẹ̀ ó máa yá láti bọ́lọ̀ pàdé àti bọ́lọ̀ pàdé òní ro lójúmọ́ toro ti dẹni mímọ́ Ọlọ́run ṣá ṣe wá lẹ́ni mímọ́ wa sugharu dunya fi qalbihi ayọ̀ wà kéré lójú ẹ̀ gbogbo tí ń jáyé táwọn èèyàn ń dààmú lélẹ́rí tán kójọ yọ jẹ̀bi ń tí lójú ẹ̀ kò ní jẹ́ ni tọ́wọ́ ayé mọ́yà wa kibarul akhirati indahu alkiyama ni ó wà sí bàbàrà nínú ọkàn rẹ̀ wa hirsuhu ala almulki alkabiri walfawzi alazim gbogbo nǹkan tí ó bá dáwọ́lé tí ó bá dẹ́sẹ̀ lé láyé bí ó ṣe ṣàṣeyọrí alkiyama ń bi kíní ẹ̀ ni ó máa wá aljanna ni ó máa wá lára ẹ̀ aljanna yóò máa fi gbogbo nǹkan sin lọ́hùn ni gbogbo ẹni bá ń bá ṣe yóò máa sin lọ́hùn lára ẹ̀ yóò sin lọ́hùn lára ọmọ yóò sin lọ́hùn lára ìyàwó wa dhawqu halawati tọ́hàn kákírun kágbáwẹ̀ yóò wá dùn lójú ẹ̀ gbogbo táwọn èèyàn bá ń rí níṣòro nínú àwẹ̀ ni nínú ìjọsìn ni tán bá rí pó lé yóò wá dùn lójú tiẹ̀ yóò yàtọ̀ wadu'a hamalatil arshi wa man hawlahu minal malaikati lahu àwọn tán wá gbẹ́lẹ̀ àràṣì Ọlọ́run ọba dání láwọn màláíkà tán sí ní ọjù àwọn màláíkà tí ránkì wọn ga jù wọ́n máa ṣàdúrà fún ẹni bá ń tọrọ àforíjì Kùránì wí bẹ́ẹ̀ tọ́lọ ní wálẹ̀ alladhina yahmiluna al-arsha nínú suratu Ghafir alladhina yahmiluna al-arsha àwọn màláíkà tán gbẹ́lẹ̀ àràṣì dání wa man hawlahu àtàwọn tí wọ́n ń bẹ ní sọ̀ráǹdì àlẹ́ àràṣì nínú àwọn màláíkà ni wọ́n máa ń pè ní muqarrabuna nínú àwọn màláíkà àwọn tó súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kí jù tí ránkì wọn háì jù yusabbihuna bihamdihi wọ́n fi gbogbo ìgbà kí Ọlọ́run ọba níbẹ̀ wa yu'minuna bihi yusabbihuna bihamdi rabbihim wa yu'minuna bihi wọ́n ti gbọ́ Ọlọ́run ọba wọn gbọ́ Ọlọ́run ní wa yastaghfiruna lilladhina amanu nínú iṣẹ́ wọn ní pé wọ́n máa tọrọ àforíjì fún gbogbo àwọn mùmìnì wọ́n máa tọrọ àforíjì fún gbogbo mùmìnì wọ́n máa sọ pé Rabbana Ọlọ́run ọba wa o wasi'ta kulla shay'in rahmatan wa ilman ìkẹ́ rẹ̀ àti mímọ́ rẹ̀ kò sí tí ó kó sínú gbogbo nǹkan ló lè kẹ́ gbogbo nǹkan tiẹ̀ lọ́kẹ́ gbogbo nǹkan sì lọ́mọ faghfir lilladhina tabu Ọlọ́run dákun bá wa foríjì gbogbo ẹni tí ń túbá tó bá túbá lé ní àwọn màláíkà tí gbẹ́lí tó gbálẹ̀ àràṣì dá ni wọ́n ṣàdúrà fún ọ tèmi náà bá túbá lé ní àdúrà yẹn ràn mí ojoojúmọ́ wọ́n ń ṣe Ọlọ́run ló sọ nínú Qur'an waghfir lilladhina tabu Ọlọ́run dákun jọ̀wọ́ bá wa foríjì gbogbo ẹni tí ń túbá wattaba'u sabilaka waqihim adhabal jahim gbogbo ẹni tó mú ọ̀nà rẹ̀ lọ́nà pé ọ̀nà rẹ̀ lòun fẹ́ rìn Ọlọ́run bá wa foríjì wọn Ọlọ́run bá wa dóòlà wọn kúrò níbi ìyà jahannama ìyà tó le àdúrà táwọn màláíkà tán gbé àràṣì dání ọ̀pọ̀ tí wọ́n máa ṣe fẹ́ni tó túbá àdúrà náà tẹ̀síwájú wọ́n ṣàdúrà fáwọn ọmọ rẹ̀ faman salaha min aba'ihim wọ́n ṣàdúrà fáwọn bàbá tó bí àwọn òbí rẹ̀ wọ́n ṣàdúrà fáwọn ìyàwó rẹ̀ wọ́n ṣàdúrà fáwọn ọkọ rẹ̀ oríire ńláńlá ni ó ju kó yẹn jọ kó sọ fún pé gbogbo àwọn ẹni retí ń bẹ lérí ilẹ̀ yẹ dákun ẹ wá bá ń ṣàdúrà gbogbo yẹn wá lọ Mọ́kà ẹ wá lọ Umrah ẹ wá lọ bá ń bẹ lọ́hùn ní Kaaba ó jù lọ àwọn tán gbálẹ̀ àràṣì dání wọ́n máa dákọ̀ rẹ lọ́hùn wọ́n máa ṣàdúrà fún ọ tí yẹn bá tọrọ àforíjìn èrè tuntun bẹ́ẹ̀ nù. Imam Ibn Qayyim tún ní wa farahul katibina bihi àwọn
màláìkà tí ń kọṣẹ́ rere àti iṣẹ́ ẹbú tí wọ́n wà nítòsí wa inú àwọn náà dùn níjọ́ tó bá túbá pé ha àdúpẹ́ àní kọbi fún mọ́ èyí tí wọ́n ti kọ sẹ́yìn wọ́n ti fẹ́ pa dúdú ẹ̀rẹ́ wa du'a'uhum lahu kulla waqt wọ́n máa ṣàdúrà fún gbogbo ìgbà wa ziyadatu fi aqlihi ọpọlọ rẹ̀ ó máa pé sí wa fahmihi ọ̀rọ̀ ó máa yé sí ìmánì rẹ̀ ó máa ga sí wa ma'rifatihi yó máa mọ Ọlọ́run sí wa husuli mahabbatillahi lahu èyí tó ju gbogbo nǹkan lọ ní àbá tọrọ àforíjìn ìfẹ́ Ọlọ́run ó máa nífẹ̀ẹ́ yẹn sí ìfẹ́ yẹn ó máa pọ̀ sí tọ́lọ́run sọ nínú àdísì tó fi bá Nabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ pé wala yazalu abdi yataqarrabu ilayya bin nawafili ẹrú mi ò ní yẹ kò ní gbò lẹ́yìn tó bá ṣe gbogbo nǹkan tí ó dọ́ràn àyàn nínú ẹ̀sìn tán tó bá tún wá dún ní máwọn èyí tí è sọ̀rọ̀ àyàn ó mójútó zikiri ó mójútó jìlóru ó mójútó sàárà láwọn èyí tí è sọ̀rọ̀ àyàn ó tún mójútó sọ́dọ̀ràn àyàn fún rẹ̀ tó bá mójútó dáadáa bẹ́ẹ̀ hatta uhibbahu títí Fátìmí náà fi padà wá fẹ́ràn òun ní fẹ́ràn mi lọ́wọ́ bẹ̀rẹ̀ yóò wá ṣiṣẹ́ débi tèmi náà máa wá nífẹ̀ẹ́ wa idha ahbabtu tí n bá ti wá nífẹ̀ẹ́ rẹ̀ máa di etí rẹ̀ tí ó máa fi gbọ́rọ̀ máa kó sójú rẹ̀ tí ó máa fi rí náà máa kó sọ́wọ́ rẹ̀ tí ó máa fi ṣe nǹkan gbogbo tó bá fọwọ́ yẹn lé yóò máa lálùbáríkà gbogbo tó bá fojú wò nǹkan wọn máa di nǹkan àlùbáríkà gbogbo tó bá fetí gbọ́ nǹkan ní di nǹkan àlùbáríkà tó bá ṣàdúà wàlà ń sàálà ní làwọn ti yà nàhù bọ́ bá béèrè nǹkan lọ́wọ́ mi máa fún un lẹ́ẹ̀kan náà tíyẹn bá ti gé ní ìfẹ́ Ọlọ́run rí rìsọ́ọ̀tì tó tẹ̀lé bó ṣe pọ̀ ó ní wà ìdá ahbabtuhu tí n bá ti nífẹ̀ẹ́ èèyàn àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ sí ni láti wá gé ní ìfẹ́ Ọlọ́run ọba ọ̀nà wo ni Ọlọ́run máa fi fẹ́rẹ̀ ẹ̀dá kí nìyẹn máa ṣe tọ́lọ́run níyẹn máa fi gé ní lọ́ọ̀vù Ọlọ́run òun ni kí n ò túbá Ọlọ́run máa ṣàjẹ́ kí táwùbọ̀ ọ̀rọ̀ wá lọ́rùn eléyẹn náà tó nínú àwọn ọ̀rọ̀ tí Ibn Qayyim Jawziyya sọ nínú tírà rẹ̀ Al-Fawaid ibi tá a ti yà lọ ní ká Ànábì Ṣuaibu alayhi salatu wa salam ó wá pa àwọn èèyàn rẹ̀ láṣẹ pé istaghfiru rabbakum ẹ tọrọ àforíjì Ọlọ́run ọba yín thumma tubu ilayhi ẹ túbá kọ́mọ jẹ́ istighfaru ẹlẹ́nu nìkan àti sọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ suratu Hud náà kí ni yàtọ̀ láàrin istighfaru àti tauba ó ní nítorí inna rabbi rahimun wadud ọba tó dá mi ọba oníkẹ́ni ọba olólùfẹ́ ni tó nífẹ̀ẹ́ ìyẹn ẹ̀dá rẹ̀ púpọ̀ ó sì tán àti kẹwàá ọlọ́mọṣà kẹwàá qalu ya Ṣuaibu èyí tí wọ́n fi dá lóhùn tí wọ́n gbọ́rọ̀ sí lẹ́nu ní tí wọ́n wí ni pé ya Ṣuaibu ma nafqahu kathiran mimma taqulu ọ̀pọ̀lọpọ̀ ń tọ́ sọ yóò yé wa ń pé Ọlọ́run gbé wa dìde lẹ́yìn tá a bá kúrò láyé tán ó pọ̀ jù làákàyè wa lọ kò yé wa ma nafqahu kathiran mimma taqulu àwọn kan sì ni wọ́n ń ṣe yẹ̀yẹ́ ni pé ọ̀rọ̀ tá Ànábì Ṣuaibu alayhi salatu wassalam ń sọ fún wọn yé wọn tí bí wọ́n fẹ́ ṣe yẹ̀yẹ́ ni pé ma nafqahu kathiran mimma taqulu ọ̀rọ̀ tiẹ̀ gan kò yára ayé bí kí wọ́n máa fi hàn ṣe yẹ̀yẹ́ pé ọmọ ń tọ́ ń sọ ọ̀rọ̀ rẹ̀ ò yára ayé kò bá tẹgbẹ́ mu wa inna lanaraka fina da'ifan ojú tá dẹ̀ fi ń wẹ̀ ọ̀lẹ èèyàn ni ẹ́ aláìlé èèyàn ni ẹ́ inna lanaraka fina da'ifan ó fúyẹ́ púpọ̀ lọ́wọ́ wa tá bá fẹ́ fi ọ́ dára àmọ́ wa láwọ́lára àtúkà tí èbá ṣe tàwọn mọ̀lẹ́bí rẹ̀ ni tí èbá ṣe tu mọ̀lẹ́bí tó ti jáde ní láàrọ̀ jàmúnáka àbálẹ̀ olóko pálẹ̀ yìí ni pẹ̀lú lórí tó ń wí tó ń dà wá láàmú yìí nígbà náà ká má ṣe ra wa lábòsí mọ́ tá a bá ń tajà tá a bá ń rajà sówó rẹ̀ lánàá wàláwùlára àtúkà tí ẹ bá ṣe mọ̀lẹ́bí tó ti jáde ní láàrọ̀ jàm náà ká àbá lé olóko kan wọ́n ń wo ti mọ̀lẹ́bí rẹ̀ mọ́ lára wọ́n sọ pé wà mọ́ anta alayna bi aziz ọjọ́ wa lójú bó ṣe wáyé o ò níyì lọ́dọ̀ wa bó ṣe wáyé o à ń wo tẹlòmíì mọ́ lára ni mọ́ anta alayna bi aziz ọjọ́ wa lójú rárá ó kéré ó fúyẹ́ lọ́wọ́ wa àmọ́ tẹbí tó ti jáde là ń wò mọ́ la ń tọ́ra àwọn ẹbí rẹ̀ náà wà nínú àwọn olóòṣà olóyè ńlá sì ni wọ́n nínú òòṣà tí wọ́n ń ṣe àwọn ẹbí rẹ̀ náà wà nínú àbòsí kátàkárà tí wọ́n máa ń ṣe olóyè ńlá làwọn náà ń bẹ náà ni tí ẹ bá ṣe ti àwọn ẹbí rẹ̀ táwọn wò mọ́ lára àbá ti pa ọ́ gẹ́gẹ́ bọ́n ṣe sọ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Mẹ́kà tí wọ́n ń wo ti Abu Tọ́líbì mọ́ lára tí wọ́n sọ pé bí ẹ bá ṣe ti Abu Tọ́líbì yìí ni àbá pa Ànábì sallallahu alayhi wa sallam tó ẹ́ sike dójọ́ tí wọ́n bá fẹ́ ṣàbúrú kan fún Ànábì ẹ̀rù Abu Tọ́líbì ọmọ wa bà wọ́n àyà wọn mọ̀ já pé ha Abu Tọ́líbì àtàwọn míì náà nínú ẹbí Ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n jẹ́yàn ńlá nínú Mẹ́kà àǹfààní míì tó tún dìrà ìfún bẹ̀ ni pé gbogbo ntọ́ bá jẹ́ láyé pátápátá mọ́ ìyọra rẹ̀ lára ẹbí rẹ̀ dáa ní o wọn ò dáa ní o wọ́n wúlò wọn ò wúlò wọ́n ṣàǹfààní o wọn ò ṣàǹfààní o bọ́pẹ́ bóyá ó padà wọ́n wúlò fún ọ síbì kan ṣébí sọ́ni kan náà lẹ́jọ́ ń jẹ́ ríra yín ti dànù ẹ̀jẹ̀ dà yín papọ̀
bó ṣe jọ́ kan wọ́n padà ṣàǹfààní kan fún ọ láǹfààní tó lè rí lọ́dọ̀ rẹ láyé ọ̀rẹ́ rẹ ọba àpégbà kó ní kí gbogbo ayé làwọn ń sọ̀rẹ́ rẹ kó àwọn àǹfààní kan bẹ wọn ò lè rí ọ ṣe láǹfààní yẹn kódà bọ́n fẹ́ ṣe ọ láǹfààní ọ̀hún ẹbí rẹ ló lè ṣe ọ láǹfààní ọ̀hún. Wo nǹkan wọn làwọn wo ẹbí rẹ mọ́ lára ìyẹn anabi Ṣuaibu ẹbí anabi sallallahu alayhi wa sallam àwọn ará Mẹ́kà náà ní ẹbí rẹ làwọn wò mọ́ lára ó dòrèrè kan wọ́n wá bá Abu Tọ́líbì ipe a gbé ọmọ mi fún ọmọ lágbájá báyìí ó sì rẹwà ó sì jẹ́ bí age méjì anabi sallallahu alayhi wa sallam pé òun láàfi dípò Muhammad fún ọ yóò máa sọ ọmọ fún ọ àti yọ̀ǹdẹ̀ pátápátá àbùn ọ wọ́n máa bùn yàn lọ́mọ nígbà náà wọ́n máa ṣe tàbá ní nke lágbájá yìí mo fún ẹ lọ́mọ yìí pátápátá ẹ jọ jogún ara yín ẹ jọ máa ṣe bàbá sọmọ kò sí pé bóyá ẹ̀yin padà gbà padà bíi property bíi àpéyẹ bùn yàn mọ́tò wọ́n máa bùn yàn lọ́mọ ìjà bùn ọ lọ́mọ yìí ṣáà rìlíìsì Muhammadu fún wa kọ́wọ́ owó lè tẹ̀ ká lè fi ṣe ní tó bá wùn wá wọ́n sọ bẹ́ẹ̀ fún Abu Tọ́líbì ní kí n gbọ́mọ tèmi ọmọ ẹ̀gbọ́n mi àbọ̀mọ àbúrò mi sọ́rí kí n gbé fún yín kẹ́ ẹ pa kémi gba ọmọ tí yín kí n máa bá yín fún lóúnjẹ sí rí mi dàrú ni. Abu Tọ́líbì táwọn yóò sì gba Ìsìlámù ó sì ń ṣúgbà Ànábì sallallahu alayhi wa sallam kò sí bẹ́ẹ̀ bí rẹ̀ ṣe lè burú tó wọn lóore tí wọ́n ṣe ọ́ lọ́lọ́run Ànábì sallallahu alayhi wa sallam lọ́lọ́run ní ana rahman èmi lọ́ba tí ń jẹ́ rahmanu khalaqtu rahima mo dá tí ń jókun ẹbí nígbà tí mo wá dá tán mo wá fẹ́ sọ lóko pé ó kọ̀ ó lọ́mọ jẹ́ tó bá dáyé wa shaqaqtu lahu isman min ismi nínú ọkọ mi tí ń jẹ́ rahmanu mo ti wá bá derive kọ tí ó máa jẹ́ kí mo lọ jẹ́ rahimu okùn ẹbí rahimu nínú èdè Lárúbáwá mo yọ láti inú rahman n pé máa lọ jó kọ tó súnmọ́ kọ mi wà máa ń wà sọ́ọ̀là ha ẹni bá so mẹ́bí kódà àwọn àbá àmọ́ gún lẹ́gùn tó dì mọ́ wọn pé mi ò sá ní já ní tìmí dànù wàsọ́ọ̀tùhù ọlọ́run ní màmá àrùpọ̀ mẹ́nìyẹn wà máa ń kọtán àhà ẹni bá gégún ẹbí tó ń pè tẹbí báwo tó ní tẹbí òun báwo ọlọ́run ní kọtán àtùhù má gé láró ń tọ̀ ìyọ́ jẹ́ yọ́fù wà bí tí ó sá sí kò ní ó ti ti wọ́n ti tilẹ̀kùn nù lé kọ̀mọ́ náà nù lé mọ́ lè yàrá ọ̀rẹ́ ó sì ṣe é sá lọ yàrá ará àdúgbò ṣe é sá lọ àfi kó orí lé ẹbí wọ̀ baba Sheikh Daud wọ́n dá wákà pé ìwọ tó lẹ́bí ṣe tọ́jú ẹbí ìrẹ́tọ́ lára ṣètọ́jú ara bẹ́bí rẹ̀ ò dára tún ẹbí rẹ̀ ṣe bára rẹ̀ ò dára tún ara rẹ̀ ṣe nítorí kò sí ti ń jẹ́wọ́ àfẹ́bí rẹ̀ kò sí ti ń jẹ́wọ́ àfárá rẹ̀ n ti ń jẹ́wọ́ tó lè fi ṣe fàárí náà ni kò ní ẹbí mi tó bá lẹ́bí rí ọ̀dà ọ̀nlàkàyè tó bá mọ̀rọ̀ gbọ́ yóò sún sẹ́yìn fún wọn náà pé ẹ̀jẹ̀ àìdá yẹn ń bẹ lára ẹ̀ ẹ̀jẹ̀ àìdá lọ ń sọ pé ó ń flow lára rẹ̀ nítumọ̀ ẹ̀ ẹbí mi ọ̀dà ẹbí mi ò wúlò wọn ṣàǹfààní ajá pé wọn náà ṣàǹfààní wọn náà wúlò torí inú ẹbí tí ò wúlò ló ti wá. Ànábì Ṣuaibu alayhi salatu wassalam ó jèrè ẹbí ó jèrè ìsokùn ẹbí papọ̀ wọ́n ní ẹbí rẹ̀ là ń wò mọ́ lára wà máa ń tàn àlẹ́ nẹ́bí aziz ìwọ nìkan tó bá yẹ pé ká dáwọ̀ nìkan mú kọjọ́ wá lójú o. Qala ya qawmi arati azun alaykum minallahi ó lẹ́yìn èèyàn mi ṣé ẹ kó jẹ́ bí mi lẹ́mọ̀ wò kẹ́ ẹ má lè wo ọlọ́run mọ́ mi láà sọ́lọ́run ọ̀jọ́ ẹbí lọ. Watakhastumu wara'akum dhihriyan ẹ wá yọwọ́ ọlọ́run kúrò ní ọ̀rọ̀ ó kú kẹ́ ẹ máa wo ẹbí nìkan ẹbí tí ó padà gé wọ́n bá jọ́ àlùkìyámọ̀ dodo ẹbí ògè ọlọ́run ní la ansaba bainahum yawma idhin wala yatasa'alun gbogbo tí ń jẹ́ relationship ọkọ̀ kálukú wà bígbà pa àmọ́ra wa rí láyé kálukú dá wa kò ní sí bọ̀dá mi ní ẹ̀gbọ́n mi ní àbúrò kò sí mọ́ tó bá jọ́ àlùkìyámọ̀ gbogbo ẹ ti dissolve ó ti rẹ́ ó ní ṣé ẹbí ló yẹ kẹ́ ẹ máa wò ní àbọ́lọ́hún mọ́ mi lára inna rabbi bima ta'maluna muhitun gbogbo tẹ́ ń ṣe yí pápátá ojú ọlọ́run tó yóò sì ṣèṣirò yín lérí ẹ̀. Wa ya qawmi i'malu ala makanatikum inni amilun sawfa ta'lamuna man ya'ti 'adhabun yukhzihi wa man huwa kadhibun wartaqibu inni ma'akum raqib. Wa ya qawmi èèyàn mi i'malu ala makanatikum tẹ́ bá ti ní tèmi dọ́ ẹ máa bá ń tẹ́ ń ṣe lọ ẹ̀yin lẹ́mọ̀ inni amilun èmi náà máa ṣe tèmi ẹ ṣe dodo ń tágbára yín bá ká ẹni bá mọ eré ṣe kọ́ máa ṣeré ẹni bá mọ aburú tó fẹ́ yan aburú láàyò máa ṣaburú lọ kí kálukú ó ṣe èyí tó bá rọ̀ ọlọ́run sawfa ta'lamuna mẹ́lọ́ mọ̀ yìí pé yóò padà yé eyín sí tó bá dijọ́ àlùkìyámọ̀ yóò yé eyín máa ń yá tí hi adhabun yukhzihi ẹni tọ́lọ́run ó fi ìyà dójútì jẹ láàrin èmi àti yín wọ́n bá jẹ́yìn lẹ mọ̀nà ní bẹ́mi mọ̀ mọ̀nà ní ọ̀la láwùmọ̀ ẹni tí ń fẹ́ tiẹ̀ olúwa
ẹ máa ṣe lọ bẹ́ẹ̀ ntọ́ bá rọ kálukú lọ́rùn kó máa ṣe ẹni bá máa rí ṣe kó ṣeré ẹni bá tó bá kúndùn aburú kó múra sáburú. waman huwa kadhibun tó bá dọ̀la mata ní kúrọ́ wartaqibu inni ma'akum raqibun ẹjẹ́ àjọ máa retí ara wo lọ́lọ́run fẹ́ dá. walamma jaa amruna ọlọ́run nígbà tí ìyàwó ọlọ́run ọba àṣẹ wá dé pé àsìkò tó tá a fẹ́ jẹ àwọn èèyàn yìí níyà najjayna Shu'ayban àwa ní kí Shu'aybu ọ̀là lọ́wọ́ yà walladhina amanu ma'ahu àtàwọn tó gbọ́ lọ́hùn gbọ́ pẹ̀lú Shu'aybu àwọn followers ẹ̀ akó wọn yọ bi rahmatin minna àánú la fi yọ wọn. àwọn kan sì tú rahama bẹ̀ sí ìmánì yẹn ni pé ìmánì tán ní sí wa ìgbàgbọ́ tán ní sáwọ́ ọlọ́run ńlá lò ní sábàbí tó kó wọn yọ nù yà. وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين. àwọn tó wá jálábòsí àwọn ẹlẹ́bọ tó ń forí balẹ̀ fún igi àìkà àtàwọn tó ń yanra wọn jẹ níbi kátàkárà ìyà ọlọ́run ọba tó lágbára wá gbá wọn mú bó lọ́lọ́run ṣe pa wọ́n rẹ́ àsọ̀yìhátù ariwo irú ariwo tó fi pa àwọn ìjọ Sàmúdù ìjọ ànábì Sọ́líhù tọ́lọ́run fariwo pa wọn náà rẹ̀ nígbà tí wọ́n para nǹkan mí ẹ má gbàgbé tá a ti ṣàlàyé sẹ́yìn irú ariwo yẹn náà látún ní ọ̀yá Jìbìrìlù lọ́ọ́ pariwo sí wọn létí ariwo yẹn wá dún ọlágbára létí wọn fàásùbà fi diyarihim jathimina òòró tí kálukú wọn wà náà kálukú ti ń ṣubú lọlẹ̀ látara ariwo wọ́n ń ṣubú lọlẹ̀ látara ariwo. ọlọ́ni ká alámiyẹ́gínà òfin ìhà tẹ́ bá délé tí wọ́n gbé líláyé àwọn ìjọ Ṣuaibu ẹ sì wá rò pé ká alámiyẹ́gínà òfin ìhà àfi bí ìgbà pé èèyàn kan ò gbé bẹ̀ rí ibẹ̀ wá pa lọ́lọ́ àtọmọdé àtàgbà pa gbogbo wọn rẹ́ ọlọ́mọ pàwá rẹ ọlọ́mọ bínú sí wa. alábùndà lè madiana kàmá bàyìndà Samud ọlọ́run ní àlá kí dodo kálukú ọmọ gbọ́ àlá kí dodo ẹni tá à ń pìtàn fún ọtẹ́tí bọ̀ǹdà lè madiana ìbínú ọlọ́run kó bá gbogbo aráàlú madiana ìlú ànábì Ṣuaibu ọlọ́run tuntun ìpèsè fún wọn lẹ́yìn tán ti kú ọlọ́run má ṣe wá lẹ́ni ìbínú ọlọ́run má ṣe wá lẹ́ni èpè má ṣe wá lẹ́ni àdánù ọlọ́run ń ṣépè fún wọn lẹ́yìn tí wọ́n ti parẹ́ tán àlà ó ní ẹgbẹ́ òbọ̀ǹdà lè madiana ibi dandan ọlọ́run ọba ìgbéjìnà sí kẹ́kọ́ bá ara lè madiana kàmá bá àyíndà Samud irú ìgbéjìnà sí kẹta àti fáwọn ìjọ Samud kọ́ bá wọn ìjọ madiana náà ọlọ́mọṣà kẹwàá ọlọ́mọṣà fi tauba àti tètè mọ́nà ọ̀dọ̀ ọlọ́run ọlọ́mọṣà fi ṣàánú wa ọlá la ilaha illallah ọlá muhammad rasulullah ọlá sallallahu alayhi wa sallam. ìdí ìsìláàmù yìí ni kọ́ pa wá sí ọlọ́run jẹ́ aláṣẹ pẹ́ ń bẹ̀ wá kẹwàá ń bẹ̀ má jẹ́ ká fòṣì lò má jẹ́ ká fárùn lò má jẹ́ ká fi ìjayà lò fi wá lọ́kàn balẹ̀ ẹni tí ń wọ́kọ́ nú wa ẹni tí ń wáyà ẹni tó fẹ́ kọ́lé parí ẹni tó fẹ́ san gbèsè gbogbo nǹkan rí tá a dáwọ́lé ọlọ́mọ fún wa láṣeyọrí ń bẹ̀ ọlá la ilaha illallah má ti torí ayé kó dí alkiyama wa lọ́wọ́ má ti torí alkiyama kó wá dí ayé wa lọ́wọ́ atina fi dunya hasana járírì jẹ nílé ayé wa fil akhirati hasana tó bá dijọ́ alkiyama náà járírì jẹ wa qina adhaban nar ọlọ́run dóòlà wa kúrò níbi ìyà náà ọlọ́mọ sí wa lọ́mọ náà ọlọ́mọ sí wa lọ́mọ náà foríjìn wa láyé kó foríjìn wa njọ́ alkiyama dáṣọ àṣírí bò wá láyé kó dáṣọ àṣírí bò wá njọ́ alkiyama tó wá sínú sáfù àwọn ẹni rí tó wá sínú sáfù àwọn ànábì ọlọ́run ọba ká bá wọn wọlé ọlá ká bá wọn wọlé ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.